let us wait for people to join us. Okay, I think I can remove this now. Wọ́n kúkú ti mú náà lọ, so let me remove the charger. So let's wait for our Facebook people to join us. Increase. Facebook community, you are welcome. Thank you for joining. Please, let's like, love, and share. It's very important. My TikTok should stay here. Our Facebook, ẹ káàbọ̀ o. You are welcome. Ẹ jẹ́ like, ká love, ká share o. It's very important. A fẹ́ sọ̀rọ̀ nípa àwọn bàbá tí wọn kì í wúlò. Kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí wọn kì í wà responsible. Ìbéèrè yìí come up nígbà tí a ṣe live stream tí a ṣe ní orí TikTok few days ago. So ẹ dẹ̀ mọ̀ wípé àwọn tọ́píìkì tí ó bá ti ń wúlò báyìí ní orí afẹ́fẹ́ ó ní afẹ́ mọ́ ń sọ fún wa, so that each and every one of us be able to do what, to retrace our steps. Then gbogbo àwọn bàbá bí mọ́mọ́ wò wọ́n lè mú ṣòkòtò wọn, wọ́n sàn ṣòkòtò wọn. Torọ́kùnrin míì kó sáàmọ́ kó máa dàtọ̀ kó máa distribute àtọ̀ lẹ́lòmíì máa ń parí. Tí Facebook mi tí rí kọ́mẹ́ǹtì wa o, please let us type good morning. Okay, good, let's type good afternoon. Let's like, love, and share. Okay, mo ń rí like wa kò tí ì lòdù kọ́mẹ́ǹtì wa ni. So a rí wípé society wa tá à ń gbé nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin òwúlò single mother ló pọ̀ jù rẹ́kẹrẹ́kẹ́ nísìn. Ọlárẹ̀wájú Arọ́basálú on Facebook, you are welcome. Ṣóyé wa. So a rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ní ìsìn wọ́n kàn donate spam kiri àdúgbò ni, wọn ò wúlò. Ọ̀pọ̀lọpọ̀ wọn àbí mọ́mọ́ wò lọ́pọ̀ jù. Tẹ́ bá tún wá wo society ní ìsìn yẹn, there is this mentality that is not even mentality, that's how it's supposed to be. Òbí tó bá bímọ ó gbọ́dọ̀. Ẹ jọ̀ọ́ TikTok ẹja power tap. Pastor Soneye, you are welcome sir. My gifters are coming around on TikTok. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì lẹ́yìn kí wọ́n kàn donate spam náà nìkan ni wọ́n mọ̀. Ẹnu nǹkan ṣoṣo tí wọ́n mọ̀ nìyẹn, spam donator ni wọ́n. Àbímọmọ wò tí wọ́n bá ti bímọ báyìí, Jimoh, thank you for the roses. Tí wọ́n bá ti bímọ báyìí wọn ní wẹ̀yìn ọmọ wò mọ́, wọn ní béèrè ẹ̀ mọ̀. Kí ni nǹkan tó máa ń fà tí fi máa ń rí bẹ́ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọ́n kàn bímọ tán wọ́n da ọmọ sí obìnrin láyà pé kóbìnrin lọ ọmọ ràn, which is not supposed to be. So kí ni nǹkan tí máa ń fà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọn kì í fi ń wà responsible kó tó di wípé a máa dá sí in our own way. You know, we have so many reasons that we have enlisted based on our studies and research, you understand. A dẹ̀ sọ wípé nígbà míì a máa ní do's and don'ts of the society. Àwọn society kan wà tó ṣe wípé lábẹ́ òfin ó ti ní nǹkan tó gbọ́dọ̀ ṣe àti nǹkan tó gbọ́dọ̀ ṣe. They have do's and don'ts. Tó bá dẹ̀ ti follow rẹ̀ ó ti mọ̀ wípé ìjìyà wà fún, yálà lọ́dọ̀ ìjọba tàbí lọ́dọ̀ àwọn agbófinró tàbí lọ́wọ́ òfin ìlú, òfin àṣà àbí òfin ẹ̀sìn. But unfortunately society tá ń gbé wọ́n nílùú tí ò sófin ẹ̀sẹ̀ ò sí ń bẹ̀, kálukú kàn ṣe nǹkan tó wù ni. Then àwọn míì máa ń ní inability to adjust. Ẹlòmíì ò lè adjust sí the new lifestyle tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí. There are a lot of people like that. Àwọn ọkùnrin náà sì máa ń ṣe kinní yẹn jù. For example, ìwọ obìnrin tó fẹ́ lọ lọ́kọ, ó ti mọ̀ pé wàá dóko níbi tó ń lọ. Ó ti mọ̀ pé life ẹ gbọ́dọ̀ change. Àwọn tó ń jírí nílé bàbá rẹ kọ́ ló máa jírí tó bá délé ọkọ ń sìn. Ìwà tó ń wù ó gbọ́dọ̀ tún fi kún wà rẹ, because nǹkan tó ń ṣe nílé bàbá rẹ tí wọ́n kàn fojú fòdá pé ọmọ wa náà ni ẹja filẹ̀, ọmọ wa ni ẹja mọ́ mọ́nítọ̀ ẹ̀, ọmọ wa ni tó wù nílé bàbá rẹ tí wọ́n fojú fòdá, ó lè délé ọkọ kí wọ́n má bọ̀ fojú fò. So you will not have any reason than to do what? Than to adjust. Bàbá Ọ̀yọ́ mo ti pin comment yín yẹn sórí Facebook so that people will see it. You will not have any choice than to do what? Than to adjust. Gẹ́gẹ́ bí obìnrin wàá adjust ni. O ti wà nílé ọkọ nísìn, wàá bẹ̀rẹ̀ sí ń lóyún, wàá bẹ̀rẹ̀ sí ń bímọ, wàá bẹ̀rẹ̀ sí ń lóyún, wàá bẹ̀rẹ̀ sí ń bímọ. So ìyẹn gan lásán it should give you King J, thank you for the rose.
ìyẹn gan lásán should give you what? It should give you a sense of responsibility that, oh, I'm now a married woman, I have to be responsible, I have to change my mode of dressing, I have to, I have to start doing things like a woman. Bó bá jẹ́ pé àwọn aṣọ mọ́lúkẹ́ lọ́mọ wọ̀ tẹ́lẹ̀, ó lọ mú àwọn aṣọ wá, ó lọ wá àwọn aṣọ tó nítumọ̀ wọ̀ gẹ́gẹ́ bí ìyàwó ilé. So all of those things are what we call adjustments fún obìnrin. Then obìnrin náà gbọ́dọ̀ mọ̀ wípé now I'm not a married woman, all of these things I have to put it in place. Gbogbo nǹkan téèyàn bá ń ṣe tẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ tẹ́niyẹn bá ń ṣe tẹ́lẹ̀ tí ò bá dáa, ó ní láti wawọ́ ẹ̀ bọ́lẹ̀ because what? Ó ti di married woman. So ó máa ń rọrùn fún àwọn obìnrin, don't let me say ó máa ń rọrùn, ó máa ń easy fún àwọn obìnrin, àbí àwọn obìnrin tètè máa ń adjust, wọ́n tètè máa ń come to the reality of the fact that I'm now a married woman and I have to be responsible. Ìwọ tó bá jẹ́ pé iye aago tó bá wù ọ́ ló máa ń jí, chairman thank you for the ice cream. Ìwọ tó bá jẹ́ pé aago tó máa ń wù ọ́ ló máa ń jí, you know that you are now a married woman, you have to adjust. O tètè gbúdọ̀ tètè jí kó dáná fọ́kọ, kó tún lè ṣe kó wà okay. Ṣọ́rọ̀ mi yé yín? So obìnrin tètè máa adjust. Tó bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe pé o bẹ̀rẹ̀ sí ń lóyún, o bẹ̀rẹ̀ sí ń bímọ, you need to do a lot of adjustment. But unfortunately àwọn ọkùnrin ò kí ń adjust. Àwọn ọkùnrin ò kí ń mọ̀ wípé kí ni nísìnyí táwọn ti níyàwó táwọn ti ń bímọ, àwọn gbọ́dọ̀ wà responsible. So some people they find it difficult to adjust to the prevailing occurrence around them. Imagine ẹni tó jẹ́ young guy tí ó gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀ rẹ́ẹ̀dì, tí ó sùn ṣòkòtò tí ó ságì. Ṣùgbọ́n nísìnyí o ti níyàwó, o ti ń bímọ, you should start acting like a responsible man. Ẹni tó jẹ́ pé wọ́n máa gbá bọ́ọ̀lù kiri àdúgbò ní mí ní bọ́ọ̀lù gbígbá ò dáa. But when you have níyàwó, you have started having children, you should know gbọ́dọ̀ wá kún sí ọwọ́ ẹ in order to adjust to the new situation, to the new thing around you. But unfortunately a lot of people they find it difficult to do all of these things, especially àwọn ọkùnrin. Tó bá ti da spam, ó ti gbàgbé nìyẹn, ó ti gbàgbé ọmọ, ó ti gbàgbé pé spam tó ń dà yẹn o is generational. Àwa tá wà lórí Facebook, please how many are we on Facebook? Torí figure kan tó ti gbé sí láti ìgbà tí bẹ̀rẹ̀ iná la wà ńbẹ̀, kò dínkù kò sì pọ̀ sí. Sọ̀rọ̀ mi ti ń yé wa báyìí nísìn. So gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn no adjustment. Ẹni tí ó ṣe wípé gìrìgìrì náà ní í ṣe náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyún ọkùnrin ọ̀dàgbà sí náà kò ṣe ń jì bí ṣe ń ṣe náà ní ṣe ń ṣe ń bọ̀ bẹ̀rẹ̀ sí bímọ kọ̀ wá kún sí ọwọ́ ẹ̀. So inability to do what? To adjust to the new lifestyle. You should know that when you start having a wife or when you have a wife, your life must change. Ìwọ tó bá jẹ́ wípé o ti máa ń pẹ́ nílé níta aago 10 ló máa ń wọlé, o ti mọ̀ pé o gbọ́dọ̀ wọlé láago 10 mọ́, you must come home earlier than aago 10 because somebody is expecting you. Kò ṣe pé o lọ lé ọ̀rẹ́ kan o wá jókòó síbẹ̀ ẹ wá ń wo Go TV, o wá kúkú decide to sleep over. You cannot decide to sleep over in a friend's house as a married man or as a man who is now having children. Nǹkan ti bẹ̀rẹ̀ sí ń change, and now o ti ní èèyàn tí o wà responsible fún. But a lot of people don't know. Wọ́n níyàwó, wọ́n tún máa behave bí guy, wọ́n tún máa ṣe guy máa ń káàkiri. Irú àwọn yẹn tó bá ti bímọ wọ́n lè mọ́ tọ́jú ọmọ nítorí wípé wọ́n come to the realization of a new thing tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wọn. Wọ́n mọ̀ wípé àwọn ti di a different person, àwọn ti wá di ẹni tó ní ọmọ tó láya, so àwọn ti yàtọ̀. So gbogbo àwọn changes yẹn gbọ́dọ̀ ṣẹlẹ̀. So do's and don'ts náà nígbà tí a bá wà ní inú ìlú tàbí tá a wà nínú society tí ò sí òfin. TikTok ẹjọ́ ẹjẹ́ power tap is very important. A kàn ń wò mí ní power tap, please let's power tap and let's share this live stream. Arrow share yẹn, arrow tó point to the share arrow on TikTok. Click it, it will show you list of your friends. Share this live with at least 10 of your friends on TikTok. Facebook, let us like, love and share. It's very important. That's the only thing tá lè ṣe lórí Facebook. So they adjust to the fact that o ti bẹ̀rẹ̀ sí ní ọmọ, o ti bẹ̀rẹ̀ sí níyàwó sìn. So ìgbésí ayé ìyàtọ̀ gbọ́dọ̀ bá.
àwọn ọ̀rẹ́ rẹ náà àwọn náà ti mọ̀ wípé you are now a married man, wọ́n lè máa expect wípé gbogbo joint tán ti ń rí ẹ tẹ́lẹ̀ náà ti máa rí ẹ bẹ́ẹ̀ ọkùnrin míì kàn fẹ́ ìyàwó ni is just wasting the emotion of that woman because ìwà tó ṣì ń wù náà ló ṣì ń wù. Àpáta Bísọ́lá, you have shared this live with more than 5 friends. Thank you so very much. Everybody please share on TikTok, on Facebook too, please let's share and don't forget to gift me on TikTok torí tá a bá ti wà carried away pẹ̀lú lecture gbà mí a lè mọ̀ rántí láti pa tap àbí láti gift ṣóyé wa. So we must follow do's and don'ts. And how do we do that? Ìwà tọkùnrin bá ti ń wù láti ilẹ̀ tẹ́lẹ̀ òun ló máa determine bó ṣe máa ṣe. ṣe rí wípé nígbà tá a ti bẹ̀rẹ̀ sí ń ṣe ẹ̀sìn ṣe rí pa tí ń pọ̀ sí lórí TikTok. That's how TikTok works. Let's share this live with at least 10 of our friend list. It's very important. TJ Idowu, you are welcome. ṣe rí pa tí ń pọ̀, our figure is increasing now on TikTok. Now do's and don'ts. Báwo ni ẹni yẹn gan ṣe ń obey instructions sí? Báwo ni ọkùnrin yẹn ṣe ń obey instructions sí lẹ́nu àwọn òbí rẹ̀, lẹ́nu àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àbí àgbà fún? Because tó bá ló ń fẹ́ ọkùnrin kan tí kò gbọ́ràn sí ìyá lẹ́nu, kò gbọ́ràn sí bàbá lẹ́nu, kò gbọ́ràn sí pásítọ̀ lẹ́nu, kò gbọ́ràn sí àáfàá lẹ́nu, kò lóníbàwí, kò lólùfisùn, kò lẹ́nìkankan tó lè fẹjọ́ ẹ̀sùn tó lè sọ pé ó yá mọ́ ṣe báyìí tó dẹ̀ máa sọ pé yes sir, tó dẹ̀ máa sọ pé yes ma. Ó ti mọ̀ pé inú danger ló fẹ́ torí ara ẹ̀ bọ̀ gẹ́gẹ́ bí obìnrin. Irú ẹni yẹn ò ní responsible. Bẹ́ẹ̀ ni tó bá rántí ilé pé ń gbúdọ̀ ṣe báyìí, rántí ọmọ ẹni tí wọ́n ṣe, irú ẹni yẹn ó máa lólùfisùn. Bẹ́ẹ̀ tí ó mú kọ́kùnrin ó dájú páípáí ẹni tí ò kan lẹ̀ ní control tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò kàn mọ́ donate spam kiri gbogbo òbò tó bá ti rí ní ọmọdó kiri gbogbo ẹni ó bá sì ti lóyún fúnrú ẹni ó ti mọ̀ wípé bí ìgbọ̀tẹ́ ẹ bá fẹ́ forí ṣánpọ́n ni. Ayọ̀ ay dot, thank you for the forest, God bless you sir. Ó ti mọ̀ pọ́tàrú ẹni yẹn ó fẹ́ forí ṣánpọ́n. So ọkùnrin tó bá ti ń dó tẹ̀ ń dóra yín tí ò lólùfisùn, tí ò lólùbẹ̀rù, tí ò ní bàbá kan àbí ìyá kan tàbáǹtí ẹ̀ kan tó lè sọ fún pé ó yá stop this thing you are doing, tó dẹ̀ máa stop ẹ̀. Ó ti mọ̀ wípé rú yẹn tó bá ṣe débi oyún kò ní rí tiẹ̀ rò. Ẹni tó tí yẹ òjọ́ lójú tí bá rẹ̀ òjọ́ lójú tí ò lólùfisùn tí ò lẹ́nìkan tó jó ń bàwí rẹ̀ jọ. Ó ti mọ̀ wípé oyún tó bá ní fún rú yẹn ìwọ fúnra ẹ̀ lọ́mọ tó lọ́mọ rán nǹkan rẹ̀. So báwo ni ẹni yẹn ṣe ń obey instructions sí? Báwo ló ṣe ń obey simple instruction? Tán bá ní kí wọ́n ṣe nǹkan níbi iṣẹ́, ṣé kìí sóun ní ó láwé mi ò lè ṣe o, ṣé kìí sóun ní ó mọ tako àwọn instruction? Pastor, thank you for the rules. So báwo lẹni yẹn ṣe ń submit to rules and regulations sí? Báwo ló ṣe ń abide by òfin? Ẹni tó bá wà responsible tó mọ̀ wípé this is the right way to do things and I have to do it to the best of my ability. JJ Kosoro, thank you for the rules. To the best of my ability. Irú ẹni yẹn kò ní find it difficult láti wà responsible. Bẹ́ẹ̀ ni tó bá ti ní strong head, simple instruction gan kò lè ṣe. Kò ń ṣe pé responsibility pé you must be responsible yìí, it will not fall on anybody like ripe cherries. Ẹni títí ń wà responsible for little things, ṣé ọmọ tó bá bí fún rẹ̀ tó fokó ẹ̀ bí ṣé ni ò ní wá tọ́jú? But in a situation tó ń fẹ́yàn tó ní boyfriend tó dẹ̀ ti mọ̀ wípé ìyá ẹ̀ òjọ́ lójú bàbá ẹ̀ òjọ́ lójú, kò lọ́nkù kankan tí ń gbọ́rọ̀ sí lẹ́nu, kò ní pásítọ̀ kankan àbáfà kankan àbí bíi mẹ́ńtọ̀ kankan tó lè lọ fẹjọ́ ẹ̀sùn tẹ́ni yóò sì pé tí ó sì bá sọ̀rọ̀ bí àgbàlagbà tí ó sì gbọ́. Ó ti mọ̀ pé inú gbaga lọ fẹ́ ọlọ́mọjòrò kò parun. So inability to do what? To follow the rules and regulation, the do's and don'ts. Because part of do's and don'ts, part of rule and regulation ni pé tó o bá bímọ o gbọ́dọ̀ tọ́jú ọmọ tó o bí irrespective lábẹ́ àkóso bó ti wù kó rí. You must be responsible for the ọmọ tó o bí gẹ́gẹ́ bí bàbá. Òkè òkú lòkúrè bàbá ọmọ ló lọ́mọ. Obìnrin lè help, obìnrin lè support ni, kò sí nínú obligation obìnrin láti sọ wípé kí bùkátà lè kó wá rú sórí. Ayé lódo lóbìrí ipò tá à ń sọ wípé ìwọ obìnrin náà lọ wá ṣẹ̀ṣẹ̀ kó tọ́jú àwọn ọmọ rẹ̀ kò easy. Yes, bàbá òun ló ní responsibility láti ṣe kíni, láti tọ́jú ọmọ, láti make sure wípé àwọn ọmọ òun wọ́n yanjú. The woman is there to help. So nígbà míì àìbìkítà sí òfin, àìbìkítà sí societal norms and standard. And don't forget that
all of this nonchalant attitude comes with their consequences. TikTok, please power tap and share this live. Gbogbo nǹkan tó yẹ kéèyàn ṣe téèyàn ò ṣe, repercussion àìmọ̀ṣe yẹn ó wà ń bẹ̀. I'm telling you, ọmọ tó yẹ mójútó tẹ̀ mójútó tó jẹ́ pé ẹlòmíì ló bá yín mójútó ọmọ yẹn, you cannot have a place in the heart of that child. Fine, the blood is there, wípé there is a blood pé ẹ̀yin lẹ́bí, but kò lè sí parental father or mother child relationship. Wọ́n dẹ̀ ń fowó rà yẹn. You know they carry money to buy father relationship with child. You have to be responsible. That is, so ẹni tí ò bá ti lẹ́kọ̀ọ́, ọkùnrin tí ò lẹ́kọ̀ọ́, tí ò ní a kind of teaching moral, ara moral ni pé kéèyàn wà responsible fún ọmọ téèyàn bí. Bẹ́ẹ̀ ni tí ò ní standard, a man that does not have self-respect, tí ò ní respect fún ara rẹ̀. Mọ̀mí Angel, I will still bring you up, bẹ́ẹ̀ mo fẹ́ dissect àwọn 2 points yìí ná. Ṣóyè wa. So tí ò ní respect fún rẹ̀, because nǹkan tó bá yẹ kó o ṣe tó o ṣe, you are downgrading yourself as a man. Má fi pé bóyá gidi ló ń lo strong gedi, ó ń downgrade ara ẹni sà. Sincerely, ntọ́ yọ ṣe tọ́ ṣe, wọ́n ní tí 5 naira ṣe ẹgbẹgbẹ̀rún dọ̀bálẹ̀ ò ṣe. Bọ́ bá ti ẹ̀dọ̀bálẹ̀ lẹ́ẹ̀mẹ́ ní 1000 times gan, ṣé èsè pé ọtí relegate ara rẹ to -0. You are downgrading yourself. Oríra rẹ fi irú wọn ìlápọ̀nlé, to be candid. Ọkùnrin tí ó wúlò tí ó responsible, àpọ̀nlé wo lẹ fẹ́ fúnrú wọn? Àpọ̀nlé wo lẹ fẹ́? Tó o bá mọ̀ pé o tí ìlówó tó fi tọ́jú ọmọ, then zip up your trousers and stop donating sperm all around. Yes, stop donating sperm káàkiri lẹ́lẹ̀, because when you donate a sperm you must be responsible, but responsibility yẹn ó gbọ́dọ̀ wá láti upbringing tó ti ní àwọn ìyá rẹ àwọn bàbá rẹ tó dàgbà sí lọ́wọ́, bó ní wọ́n ṣe train yẹn, upbringing wo ni wọ́n fún ẹ, ó máa determine how responsible you will be as a man. Another thing tí bàbá ìfi tọ́jú ọmọ ó ní anger with the mother. Àwọn ọkùnrin míì wà tó ṣe wípé wọ́n máa ń kọ ìyàwó tọmọtọmọ ni, nonsense ni gbogbo yẹn, rubbish ni. Tó o bá fẹ́ yà mọ́ ìyẹn ò mí wípé paternity ọmọ ti change. Fine, òun bínú sí ìyá, àtijọ́ aláyé ti dáyé lèèyàn ń wúre èèyàn téèyàn ò wúre èèyàn mọ́. Bí yóò bá wú ọmọ ìyẹn ò change pé ìwọ lọ bí ọmọ. Ní ìsìn bí ayé lajú dé yìí, obìnrin ò ti rẹ̀ mọ́kùnrin lọ́rùn. Sincerely, kò sóbìnrin tí ń ti rẹ̀ mọ́ ọlọ́run pé dandan láṣẹ ni kọ́ wá fẹ́ wọn. Tẹ́ ẹ fẹ́ náà ìtọ́jú mélòó náà lẹ fún wọn. Gbogbo lọ́jọ́ mo post update pé don't let a man make you a wife, don't let a man make you a mother before making you a wife. Pé àfi ń kọ̀bù premarital affairs, premarital sex, pé wọ́n jẹ́ kọ́kùnrin ó sọ ọ́ di ìyá kó tó sọ ọ́ di ìyàwó. Gbogbo àwọn èèyàn tí wọ́n wá bombard DM mi, wọ́n jẹ́ kó mọ̀ yé mi wípé àwọn míì táwọn jẹ́ single mother gan, àwọn bẹ́tà àwọn míì tàn wà nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó. Pé kí ni mo mean by don't be a mother before being a wife? Pé àmọye wife tó ń suffer tó ṣe wípé ọkọ ni òjò ránu gbà. So ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ fẹ́ ìgan náà gan kì í ṣe wípé bóyá ẹ sojú rere sí wọn. So tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ yàmọ́ kò sí wàhálà bẹ́ẹ̀, ẹ tọ́jú ọmọ tẹ́ ẹ bí. Yes, ọkùnrin tó bá bímọ tí ò tọ́jú ẹ̀ ó ń downgrade ara ẹ̀ ní sà. You are downgrading yourself. Tó o bá ń bínú sí ìyá, wàhálà àwọ̀ àti ìyá nìyẹn. Ọmọ òsì bẹ́ẹ̀ nígbà tẹ́ ń dóra yín tẹ́ ẹ pé ọmọ wáyé jẹ́jẹ́ lọ́mọ jókòó sọ́run, bóyá tẹ́ bàbí mọ̀ nísìn, bóyá Dangote ní ọ̀bà bí ọmọ òun, tàbọ̀ tẹ̀dọ́lá tàbọ̀ bàbá olówó òun, bẹ́ẹ̀ fúnra yín lẹ pọ̀ ọmọ wáyé, ẹ gbúdọ̀ tọ́jú ọmọ. So nígbà míì tí ọkùnrin bá ń bínú sí ìyá ọmọ lọ́wọ́, ìmọ̀ mú dìsá àti ọmọ, which is very wrong. It is wrong, it is not acceptable anywhere. Torí tọ́mọ yẹn bá di governor tó bá di lawyer lọ́la ó máa wá àwa náà la dẹ̀ ń sọ wípé kí àwọn single mother kí wọ́n make ara wọn attractive, kí wọ́n make ara wọn lovable. Àpáta, thank you for the ice cream. And we said, how can you make yourself lovable? Ó ní pé by not putting your bùkátà on the new husband tó ṣẹ̀ṣẹ̀ fẹ́. You are a single mother. Báwo ni ó ṣe máa rọ ọkùnrin míì lọ́rùn láti nífẹ̀ẹ́ ni pé mọ́ fi responsibility ọmọ tó ti bí sí first marriage yẹn àbí first relationship yẹn kó wá kó lérí ọkọ tó ṣẹ̀ṣẹ̀ pàdé. Tó bá ti kó lérí ọkọ tó ṣẹ̀ṣẹ̀ pàdé ó máa dún ẹ̀jẹ̀ ni. So àwọn ọmọ yín tí àwọn single mother yìí ń kó kiri ẹ fi ń dà ìlọsíwájú wọn, ẹ jẹ́ kán lè move on with their life. Unfortunately ẹ̀yin ti fẹ́ yàwó mi sínú ilé tẹ́ ti move on pẹ̀lú life yín.
then ìwọ obìnrin tó fẹ́ lọ fẹ́ ọkùnrin tó mọ̀ pọ́kùnrin tó fẹ́ lọ fẹ́ yìí ti bímọ rí tó mọ̀ pé single father ni o lè sọ pé ò fẹ́ rọ́mọ ẹ̀ náà yes bàbá ọmọ ló yẹ kó tọ́jú ọmọ fine ìyá lè sọ pé òun ò lè gbà kí ìyá mi tọ́jú ọmọ òun tó bá tiẹ̀ lọ gbọ́dọ̀ yá ẹ̀ bóyá yẹ ti lọ́kọ mi bẹ̀ ilé ọ̀dọ̀ ìyá ìyẹn ló ń gbé the fact pé ń gbọ́dọ̀ yá ẹ̀ bàbá ẹ̀ ló gbọ́dọ̀ máa send the school fees ẹ̀ àti upkeep ẹ̀ yes Yusuf Oníyìdé you said true talk yes now bàbá ẹ̀ yẹn sà ló gbọ́dọ̀ máa send owó school ẹ̀ àti owó upkeep ẹ̀ despite pé yẹ ti wà nílé ọkọ mi because bàbá oníbàbá bọ̀dá oníbọ̀dá ọ̀nkú ọlọ́nkú ọkọ ọlọ́kọ tẹ́ ẹ ní kó wá mọ́ tọ́jú ọmọ tiyín ó náà bímọ tiẹ̀ unfortunately òkú lòkú ó padà rè ọmọ padà sọ́dọ̀ bàbá rẹ̀ so kí wá ló dé bẹ́ẹ̀ àwọn ọkùnrin ò ní san fún yín pé mi ò lè tọ́jú ọmọ ọlọ́mọ tó dì lọ́wọ́ wọn kàn rọra dó ẹ wọn á dẹ̀ gbé ẹjù ẹ lẹ̀ wọn á máa lọ ọkùnrin wo ló fẹ́ kó wá kó bùkátà ọmọ méjì mẹ́ta tó ti bí kò ń ṣe pọ́n nífẹ̀ẹ́ single mother yes single mother mi gan bẹ́tà sí sí níwà but ẹ má make ọmọ bíbí láti jẹ́ àrùn ọmọ bíbí èsì àrùn bẹ́ẹ̀ ẹ má sọ di àrùn mọ́ra yín lọ́wọ́ báwo lẹ ṣe lè sọ ọmọ bíbí di àrùn mọ́ra yín lọ́wọ́ ni wípé kẹ́ ẹ máa sọ pé ọkọ tuntun tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní ó tọ́jú ọmọ tẹ́ ẹ lọ rè tẹ́ ẹ ti bí tẹ́lẹ̀ ìyẹn ò possible mà so ẹ wá bí bàbá ó ṣe tọ́jú ọmọ so la ṣe ń sọ wípé bàbá tó ń bínú sí ìyá lọ́wọ́ ẹ lè kọ ìyá tọmọtọmọ àwọn ọkùnrin míì máa ń kọ ìyàwó tọmọtọmọ ni which is very wrong ara àìsí lófin nínú ìlú náà ni ṣé ó lè jẹ́ àwọn diaspora ló da ọmọ sóbìnrin láyà ó tó bẹ́ẹ̀ so ìyẹn náà tún máa ń fa ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi wà tí wọ́n fi tọ́jú ọmọ then another point is irresponsibility àìkànlẹ̀fẹ́ wúlò àìkànlẹ̀fẹ́ kan ṣe àìfẹ́ kan ṣe kì í ṣe pé yà á ṣe àìmọye ẹlòmíì gan tó wà ní ilé ọkọ tó ṣe pé onísanwó skul ọmọ onísanwó ilé onígbọ́ bùkátà irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn òkòròfo ṣàná ni ọ́ tó bá ti wà nínú ilé ìyàwó rẹ̀ ní sanwó ilé rúùfù nínú ilé tó ń gbé onísanwó skul ọmọ onírànjẹ́lé ọkàn sùn òjì gbogbo òbùkún tó yóò wá sórí rẹ̀ orí ìyàwó ni ọmọ lọ bàbá Ọ̀yọ́mọdé thank you for the rose uncle K thank you for the rose sir. Gbogbo òbùkún wo tó bá ti jẹ́ ọkùnrin ìyàwó rẹ ní bọ̀ ìyàwó rẹ ní sanwó ilé ìyàwó rẹ ní san school fees ọmọ ó ti ta ògo ayé rẹ destiny ẹ ó ti tà fóbìnrin o so ṣe fẹ́ mọ wáìnì ọlọ́run ni sọlọ́run tó ti mọ̀ pé obìnrin ní gbọ́ gbogbo bùkátà gbogbo blessing tó yóò wánu family ọ̀dọ̀ obìnrin ní ọmọ lọ live and direct forget about religion èyí yóò bá religion kankan lọ ò bá jẹ́ babaláwo ò bá jẹ́ christian ò bá jẹ́ muslim ò bá jẹ́ free thinker ò bá jẹ́ wo ni ẹni ọ̀sán lọ́hùn yan atheist agnostic gbogbo wọn o bàbá tó ń fún mi ní tiktok lọ́wọ́ báyìí orúkọ yín mi rí pé o mi rí pé rárá ó dà pé spanish lẹ fi kọ́ but thank you for the tiktok god bless you sir. so yẹ báwọn gbogbo òbùkún ọkùnrin tó yẹ kó responsible tí ó responsible gbogbo òbùkún ayé rẹ̀ ní ọmọ lọ́dọ̀ obìnrin bó ṣe jẹ́ nìyẹn thank you for the rose sir. gbogbo òbùkún ọ̀dọ̀ obìnrin ní ọmọ lọ so irresponsibility àìkànlẹ̀ wúlò unfortunately ọkùnrin tó bímọ tí ò tọ́jú rẹ̀ tó kọ ọmọ tó kọ ìyá tọmọtọmọ ìwọ obìnrin tí ń gbé kiri náà bí ó ṣe kọ ẹnìkan tọmọtọmọ bí ó ṣe dówọ náà tó lóyún nu tí ó kọ ọwọ́ náà tọmọtọmọ ìwọ nìkan lọ́mọdá tọ́jú ọmọ torí ẹ̀ mo ṣe ní tó bá fẹ́fẹ́ single father báwo ló ṣe ń tọ́jú ọmọ ẹ̀ sí fine so many reasons ló lè mú kọ́kọ́ àtìyàwó pathway kò sí tipátipá ń bẹ̀ ìkan náà kan ní ẹniyan fodógún ra wọn tíyàwó gan kan lódó tọkọ kú dànù káníyàn ti tú káni bàbá wọn ò ní kú kó òjijì anything ló lè múyàn kó lọ́dọ̀ ara wọn pọ́n ọ̀fẹ́ ran mọ́ ṣùgbọ́n ọmọ tó ti bí tó wá kọ̀ lẹ̀ pẹ̀lú ìyá tó ní kí ìyá ọmọ dá tọ́jú ọmọ single mother wá pọ̀ bíi mí esú wọn rọ́kọ fẹ́ wọn kì í sì ṣe pé wọ́n burẹ́wà bẹ́ẹ̀ nítorí bùkátà ọwọ́ wọn ẹ dákun tó bá ní ọjọ́ ń jẹ ọ̀tá nígbà tó rẹ̀ bá kọ̀ tí ò gbé kòkò kaná thank you for the roses sir kí àwọn bóyá mo lè rókọ yìí pronounce ó kọ yẹn ó dàbí Arabic ni ok Ọlásùnkànmí in the second name thank you so much for the rose ṣóyè wà bẹ́ẹ̀ yẹn ńgbà tó bá ní kí bàbá ọmọ kó tọ́jú ọmọ tí ò dẹ̀ tọ́jú ọmọ ẹni tó bá tún tẹ̀lé tí bá tún ṣe bíi wípé òun nífẹ̀ẹ́ rẹ̀ iná lọ́fẹ̀ẹ́ kó bùkátà ọmọ sí lọ́rùn unfortunately ọkùnrin wo lọ́fẹ́ mọ́ tọ́jú ọmọ ọlọ́mọ unfortunately single ẹni tí ìwọ náà ṣẹ̀ṣẹ̀ bá pàdé yìí tó ní yọ̀ wá bọ́ tọ́jú ọmọ tó ń gbé bọ̀
òun gan single father ni ẹni tó bímọ fóun gan òun gan ọ̀tọ̀jú ẹ̀ ṣẹ́ni tó rásọ tiẹ̀ tó finú lẹ̀ tó bá rí tẹni ẹlẹ́ni sí òní ìfàyà irresponsibility àìwúlò fún nǹkan kan ibi tí sì ti máa bẹ̀rẹ̀ láti kékeré ni tí ọmọ bá ti lè wà formed bàbá Ọlásùnkànmí thank you for the roses tó bá ti lè wà formed láti ilẹ̀ báyìí ó ṣòro change ọmọ tó bá ní moral standard láti ilẹ̀ ẹ̀ lè change ẹ̀ ọmọ tí ò bá dẹ̀ ní moral standard wọ́n ṣòro change láti bẹ̀ ohun kọ́kọ́ ni pé tẹ́ bá wà lọ́stẹ̀ tán bá ní afẹ́mọ̀ ṣe sanitation hostel afẹ́mọ̀ fọ̀ Alhaji Ọlá thank you for the finger heart afẹ́mọ̀ ṣe kí ni afẹ́mọ̀ rotate ilẹ̀ títún ṣe ẹni ọba ti kápá kanga bí apá àjàpá tó ní adúrú mi ọmọ agbálẹ̀ adúrú mi ọmọ atún léṣe irú èèyàn ò lè wúlò Alhaji Ọládélé thank you for the rose chairman thank you for the gift God bless you àwa tiktok ẹjá lọ́mọ connect pẹ̀lú àwọn gifter o nídìí àtúnwí asán gbogbo alátimọ̀ what to do and what not to do any gifter you see you connect Facebook like love and share sálàyé mi ti ń yé wa bẹ́yẹn ń sìn so ẹni tí ò wúlò ta ní inú compound tí gbogbo wa jọ ń lò bachelor ni o kì í ṣe pé bóyá married man o is a bachelor o àwa ni a fẹ́ tún lè ṣe Ọlọ́run tòun ò lè tún lè ṣe a fẹ́ sanwó ná á lóun ò san a fẹ́ sanwó àwọn refuse disposal yóò lóun ò san ẹ ti mọ̀ pé irú yẹn ò lè wúlò tó bá padà níyàwó kò lè wúlò tó o bá tiẹ̀ lè gbálẹ̀ o lè contract ẹ̀ how to now kó o sọ fáwọn àwọn ìyá agbálẹ̀ta kan wá bẹ́ẹ̀ gbà kó o dẹ̀ sanwó ní each time tílẹ̀ gbígbá bá ń kàn ẹ̀ nínú ilé àjùmọ̀gbé bẹ́ẹ̀yàn dágbé náà sí òní gbálẹ̀ inú ilé bẹ́ẹ̀ in a situation tí ọmọ bá wà tó ti rí rẹ̀ nírí wípé òun ti àbọ̀ òfin gbogbo little things yìí tán bá ní ẹ wá tún restroom ṣe ẹ bá lòun ò ní tún ṣe tó bá dàgbà restroom ẹ máa rùn ni nítorí wípé ó ti rí nǹkan yẹn bíi wípé kò tọ́ sóhun láti máa ṣe Yorùbá sì lẹ́ni ọba gbálẹ̀ ńlẹ̀ mọ́ fún ó ti bìlífù pé tóun bá gba tóun tún ṣe nǹkan kan lòun tóun ṣe é fún bẹ́ẹ̀ àṣà tí wá sọ fún wa pé tí n bá tún lè ṣe èmi nílé máa mọ́ fún ó lẹ́nu tó Yorùbá ní ẹni tó bá gbálẹ̀ nílẹ̀ máa ń mọ́ fún so tí n bá gbá ilẹ̀ yẹn ó máa mọ́ fún ìtẹ́lọ́rùn mi bẹ́ẹ̀ náà ni tí n bá tọ́jú ọmọ mi mo tọ́jú ẹ̀ fún àǹfààní mi kí n lè mọ̀ pé yes mo ṣe ojúṣe mi chairman thank you for the ice cream bẹ́ẹ̀ lómi bílífù pé tóun bá ń tọ́jú ọmọ òun ṣàánú ọmọ ni òun ṣàánú ìyá ọmọ ṣàánú ọmọ torí gbogbo ọmọ tó mú wáyé ń lo ní obligation láti tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí bàbá. It's young John thank you for the roast God bless you. ṣọ́rọ̀ mi so irresponsibility sáyìn tẹ́sì fi mọ ọkùnrin tí ò responsible tó o bá ti ń fẹ́ tí nǹkan dà yín pọ̀ tó ṣe wípé àti contribute ó dogun fún un àti ṣe tọ̀hún ó di wàhẹ́ẹ̀kì sí lọ́rùn ó di wàhálà ọtí mọ ọmọ báwọn tán ni wọ́n fẹ́ ṣe nǹkan nù fámìlì wọn wọ́n pínwó iye báyìí náà pín fún un yóò lóun ò lè ṣe ó ti mọ̀ pé rùyìn kò lè wúlò tó sì lò lọ ti ṣe pé ò lò lọ ó ti mọ̀ pé yìí ó ti tẹ̀mọ̀ pé kò bẹ́ẹ̀ ọlá wípé obìnrin wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń wà desperate wọ́n wọ́ kọ̀ọ̀kọ̀ ọ̀rọ̀kọ̀ iná gbé kárí they were blindfolded so àìwúlò òun náà máa ń contribute to pé kí ọkùnrin kó mọ́ responsible. It's young John thank you for the ice cream God bless you. Then upbringing náà that's another valid point upbringing the way bọ́n ṣe bring ọmọ up ọmọ mi ìdàgbà sínú family tó ṣe pé ìyá ní gbọ́ bùkátà ẹ rí wípé tí wọ́n máa ń lùyàwó wọn ọmọ wọn náà máa lùyàwó wọn tẹ́ bá ní ọkùnrin kan tí máa ń lùyàwó rẹ̀ ọmọ rẹ̀ ọkùnrin náà máa lùyàwó rẹ̀ upbringing. Mr. Stephen you are a first gifter thank you for the love. ṣàlàyé mi yí abáyé upbringing bọ́n ṣe bring ọmọ up tó bá dàgbà sínú correct setting bí ò tiẹ̀ sí much a setting that believe that the man must be responsible the man must do what must take responsibility for all the ọmọ ibi tó bá dàgbà sí ni ibẹ̀ lọ́ọ́ ṣe àṣà bẹ̀ lọ́ọ́ ṣe tó bá jọmọ ọmọ àgbà ọmọ ọ̀dọ̀ àgbà ìsọ̀rọ̀ sí rẹ̀ gan wọ́n mọ̀ pé ọmọ àgbà lélẹ́yìí tó ní ẹ̀kọ́ tó ní àṣà bẹ́ẹ̀ ní situation tí ọkùnrin dàgbà sínú ilé ìgbájú ìgbámú ni wọ́n fi ń jíra wọn lórí ẹní kò sí pé àpọ́nlé kankan ń bẹ̀ bàbá òrí ti ń rò ìyá náà ní í ṣe wàhálà kiri irú yẹn náà bá níyàwó náà ní ìwúlò sà
so upbringing náà yìí máa ń determine ọkùnrin tí ọkùnrin bá máa wúlò àbọ́kùnrin ò ní wúlò láti tọ́jú ọmọ mi ò bìlífù wípé téèyàn bá ti bímọ èèyàn gbúdọ̀ wà responsible fọmọ gbogbo ọkùnrin tó kó rẹ̀ bá ti ń le ọwọ́ rẹ̀ gbúdọ̀ mọ́ le ni mo ti sọ̀rọ̀ yẹn rí lórí one of my pre-recorded tó bá ti ń lóko ẹ̀ ti ń le n ti sọ fún ọ ni pé ọwọ́ ẹ̀ gbúdọ̀ mọ́ le mọ́ iṣẹ́. It's Young John, thank you for the ice cream. ọwọ́ ẹ̀ gbúdọ̀ mọ́ le mọ́ṣẹ́ bí ìyàwó ẹ̀ bá ti wà nínú oyún a man that his wife is pregnant has a whole complete 9 months to prepare for the arrival of a baby. kò ń ṣèjọ́ tó bá wá bímọ lẹ́sẹ̀ mọ́ wá glove tán náà sí òkè bọ́wọ́ gbogbo ẹ̀ ti máa wà. So as much as we prepare for that, then the more we prepare for that, the more we do what? The more we are ready. Hello ma. Hello ma. Yes ma. Mo wà lórí live stream ni. Yes ma. Maybe in 30 minutes time. Shanti were around me. Okay ma. Okay, you can drop the message. Yes ma. Thank you ma. So as we are saying, ẹ má bínú ẹni tó pè mí ìyá mi ńlá kan ní gbọ́dọ̀ mọ́ gbé. Mr. Stephen, thank you for the ice cream. So and so upbringing ẹlòmíì báyìí wọn ọ̀dàgbà sílé pé kí bàbá responsible ẹni ọba rẹ léèwé tó ṣe pé gbogbo òwe rẹ̀ tọ́ka bá rẹ̀ lò tírèèni ẹ̀ léèwé wọn ìdáyà wọn láàmú ẹnu kọ̀ọ̀kan tí mọ́mì bá rí wọn kàn fún abóyá wọn di ń jẹ fún àbí nǹkan kan bàbá ni ó fa ń gbogbo owó iléèwé wa ṣe é mọ̀ ẹni ọba dàgbà rú sẹ́tìn ọkùnrin tó bá dàgbà rú bẹ́hùn yóò ti mọ̀ pé yóò bá ti ń bímọ ẹlẹ̀ báyìí ìnáwó bẹ̀rẹ̀ nu àmọ́ ń gbà wá ṣe pé sẹ́ẹ̀mù náà ni wọn ò lẹ́kọ̀ọ́ béèyàn ṣe ń tọ́jú obìnrin níbi tí wọ́n ti wá á rí wípé irú èèyàn yẹn tó náà bá bímọ rádaràdà ní ọmọ ṣe chairman thank you for the fingers àwọn ọkùnrin kan wà tó ṣe wípé no matter what kódà kí wọ́n lost job wọ́n wà job míì tó bá dorí pé kán wà responsible fún ọmọ yìí they must do it. Abolásúnkànmí thank you for the rose. ṣóyè wà bẹ́ẹ̀ yẹn so upbringing náà ṣe pàtàkì then deviation from the norms ìyẹn náà wà lára do's and don'ts. àwọn mi ò respect nǹkan tó ń pè ní do's and don'ts some people don't respect it. ẹ mọ̀ wípé tẹ́ bá ṣe nǹkan tán ní kẹ́ ẹ mọ̀ ṣe tẹ́ bá pa òfin mọ́ you are respecting yourself. I'm telling you ẹ rajà àwìn ládùúgbò ẹ sanwó you are downgrading yourself if you don't know wọ́n wá ń sìn yín lówó ẹ wá ní ká má rí yín fín ó ti ríra ẹ fín already tó o bá fárí fín ò ní rajà àwìn yes ò ní rajà láwìn ẹni tó fún ọ ní nǹkan láwìn ó fi pọ́n ọ lé ni wọ́n wá máa sin ẹlòmíì lówó ọkùnrin fa yóò mọ̀ wá kápá kanga bí apá àjàpá yóò mọ̀ wá lọ ń sìn lówó á sìn mí lówó ó rò pé àpọ́nlé wà nínú kéèyàn mọ̀ gba nǹkan láwìn kí wọ́n mọ̀ sí èèyàn lówó kiri àdúgbò bí wọn ò bá sí ọ gan wọ́n kàn dá sí ọ láàánú because you have downgraded yourself already so gbogbo àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe yẹn you are only downgrading yourself honestly. then joblessness náà yìí máa ń fà kọ́kùnrin ó máa wúlò fọ́mọ àìníṣẹ́ lọ́wọ́ ọkùnrin tí ò bá sí níṣẹ́ lọ́wọ́ bíbélì sọ pé ẹni tí ò bá ṣiṣẹ́ kó má jẹun ó ní oúnjẹ yẹ fún oníṣẹ́ ẹni tí ò bá ṣiṣẹ́ kó má jẹun ẹni tí ò gbọ́dọ̀ qualify láti jẹun bó ló ṣe fẹ́ qualify láti níyàwó àbí lọ́mọ when in the initial stage you are not qualified to even eat. A jobless man does not need a wife what he need is a job gbogbo start from the scratch ìgbà mo fẹ́ kò níṣẹ́ kí ló dé tó fi lè fẹ́ ni tí ò níṣẹ́ lọ́wọ́ in the first place. Nobody will get a gold medal for staying with a jobless man or a brutal man. Ọkùnrin ọba sì ti lọ lọ́wọ́ mọ̀ kanra ni bí ajé ilé kùn èsè mọ̀ kanra nínú ilé ẹni tí ò níṣẹ́ fáyìn ẹni ẹlòmíì lé níyàn tó bá lọ́ọ̀sì jọ́ọ̀bù ẹ̀ èèyàn lọ́ọ̀sì jọ́ọ̀bù ẹ̀ ẹni tó ṣubú kò níṣòro bẹ́ẹ̀ ni tó ṣubú tí ò dìde gangan ló níṣòro tó bá lọ́ọ̀sì jọ́ọ̀bù ẹ̀ gan tó bá sáàkì ẹ̀ ń bẹ̀ ńkọ́ tàbí tí wọ́n fúnra ẹ̀ gan bá rí better job tó kú òǹbẹ̀. It's Young Gun, you say you are right my sister of course èèyàn jobless wà ń tuntun téèyàn bá lọ́ọ̀sì jọ́ọ̀bù ẹ̀ tó bá resign kó ń bi iṣẹ́ tó bá rí bẹ́ẹ̀ tó bá ò feel pé iṣẹ́ ìsálárì ẹ̀ ò make sense o lè kó ń bẹ̀ kó lọ start up a business
Chairman, thank you for the heart. God bless you, sir. Only start up as a man. When you have just one single source of income, you are not man enough. You are not man enough. All those any source of income where you can get in this dispensation that way. You must have more sources of income. Torí òní kan torí ọ̀la ni, you have children, you have mouth to feed. So ẹ mọ̀ sọ wípé bóyá nítorí wípé kò níṣẹ́ lọ́wọ́ kó wá jókòó kó relax. Àwọn ọkùnrin kan wà tó ṣe wípé tí wọ́n bá mọ ìdí bí ọbẹ̀ ṣe dé inú kòkò, wọ́n ní jẹ ọbẹ̀ yẹn. Tán bá mọ bí tó ti rówó ṣe ọbẹ̀, wọ́n ní jẹ. Ìyẹn ò sínú ìgbéraga, àwọn yẹn class ara wọn ni. Wọ́n kò ní ìpè kan kàwé kan tó pọ̀ yanturu. Ẹlòmíì kan wà tí ò lọ school, ṣùgbọ́n tó wà responsible débi wípé tó bá fowó ara ẹ̀ ra nǹkan nínú ilé lọ́dọ̀ àwọn ọkùnrin míì, wọ́n láwọn fún ọ padà páwọn ò ní jẹ́ kóbìnrin mọ̀ ṣìrègùn láwọn lórí pé kí ló wà ń bẹ̀, ṣé bí mo kàn rẹ́ran náà ni mo rà á ńgbà tí òun jù pé kíní kí nǹkan ó gbúdọ̀ kò ní jẹ́ sincerely. Ìyẹn ò sí nù pé ọkùnrin ìgbéraga lóbìnrin àtẹ̀yìntọ̀ ní ọmọ abọ́hùn, ọkùnrin mi ò ní gbà. He will rather go to the midst of his friend láti pé kán raise fund fún àkókò yẹn kákòókò yẹn kó fi kọjá. Tó o bá dẹ̀ ọkùnrin mi bá já owó lọ́wọ́ rẹ̀ yóò fún ọ padà, yóò ní dandan àfilá òun ò gbowó lọ́wọ́ obìnrin. Àwọn obìnrin míì wà tó yẹ pé fúnra wọn ní ọmọ fẹ́ force ara wọn sáà support inú ilé. Some men will not allow you to even spend a dime lórí ọmọ wọn. Wọ́n mọ̀ ní obìnrin kankan ò lè bá wọn fọ́mọ lóúnjẹ. So why are some men irresponsible? Joblessness. So tó bá ti rọ́kùnrin tí ò níṣẹ́ tó ṣe pé ṣe níkànrin kiri àdúgbò tí ń gbá bọ́ọ̀lù kiri àdúgbò tí ó gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀ rẹ́dì tí ó rọlù ṣòkòtò kan tí ó fi kejì lẹ̀ má lọ rè láàbò lẹ̀ fún èèyàn yẹn o bá láàbò wà á dátọ́jú ọmọ ní sà. Then lack of moral training, moral teaching, just like upbringing tá a sọ ẹlòmíì ọ̀lẹ́kọ̀ọ̀kọ̀ rẹ ní kọ́ àdàràdà náà ní bá kiri. Obìnrin míì sì rè torí desperation pressure ọkọ òun ló di fáfóbò tó lọ rè láàlẹ̀ bó ṣe làálẹ̀ bí làlígà báyìí tó yún ṣẹlẹ̀ ó bá parí. User 834 ẹ sọ pé that's me, women no go feed me o, Ọlọ́run má jẹ́ àmì o Jésù. Ọlọ́run gbọ́, there are some men like that. Kó o lè ṣe ọbẹ̀ kọ́mọ̀ mọ̀ bí tó o ti rí. Àní mo lẹ́yìn kan tó máa ń sọ fún mi, ó ní tóun bá lọ sọ́jà tóun ra nǹkan báyìí ó lọ́kọ̀ òun ò ní ibo lòun ti rówó tó pọ̀ tó owó gbogbo nǹkan tóun kó sínú freezer yẹn. Ó lọ́ọ́ ní owó tẹ́ fún mi náà ni ló fi ra gbogbo adúrú nǹkan yìí. Ọlọ́run ní òun ra kinní iye báyìí òun ra tọ̀hún iye báyìí pé ìyẹn ọkọ ti expect pé owó tóun fún ò lè ra tó pọ̀ tó yẹn pé bóyá ó fi ti ẹ̀kún pé òun ò fẹ́ kóbìnrin kan mọ̀ bóun ṣìrègùn léun lórí wípé mi ní kinní mo ra turkey lánàá mo ra chicken lánàá. Obìnrin ó sì sọ ń tòótọ́ ṣe rí gender méjèèjì tọ́lọ́run dá lọ́lọ́run ti fún capacity. Ibi tí ò yẹ kóbìnrin ti function tóbìnrin bá lọ ń function bẹ́ẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ ó máa yọ́lẹ̀ pé obìnrin ló ń ṣe kinní. I'm telling you, there is a level tí obìnrin àwọn ibì kan wà tóbìnrin ti good tó yẹ pé ibi tí Ọlọ́run ní kí obìnrin wà rè ibi tí Ọlọ́run sì ní kí ọkùnrin wà rè tí obìnrin bá lọ ń wà níbi position tí ó yẹ kí ọkùnrin wà even nínú life ọmọ nínú family ó máa hàn ó máa yọ́lẹ̀ àyè wípé ibi yìí ń jò ó máa leak ó máa jò ní bí ìgbà tí ilé bá lu side yẹn máa yọ́lẹ̀. Tóbìnrin bá ń wọ the shoe of a man in a particular aspect nínú ilé ó máa yọ́lẹ̀ ṣáni àyè yẹn á sílẹ̀ pé a man is supposed to be the one to fit in this position. Yes, obìnrin tó bá ń ṣe bí ọkùnrin akọ́ṣẹ́ ló ń ṣe. A woman is not designed láti ṣe àwọn nǹkan kan ó lójú nǹkan tí obìnrin wà designed fún láti ṣe. Thank you for the roses, Mr. Lasukan. So lack of moral teaching la ṣe ń sọ a ṣe show fún àwọn boy child. Please train your boy child, train your children, the boys, train them, let them know that they must be responsible. ṣóyé wa ní ìsìn gan ẹ̀rí páwọn obìnrin yẹn mo bá jìyà ìgbà tí ò ní nǹkan kan mo fẹ́ bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé statement yẹn is invalid ni bẹ́ẹ̀ kò sí ni obìnrin á ṣìrègùn ẹ̀. Obìnrin á ṣìrègùn nǹkan tó yẹ kó o ṣe tó o ṣe tó pé obìnrin ló bẹ́ẹ̀ ṣe obìnrin will definitely ṣìrègùn. So please don't be an irresponsible man. Mr. John, thank you for the rose. Then promiscuity
àwọn ọkùnrin míì wà tó yẹ pé obìnrin ti pọ̀ jù wọ́n lọ jù. Mr. Ọlásùnkànmí, thank you for the finger heart. ṣóyè yín obìnrin ti pọ̀ jù wọ́n lọ jù. wọ́n á kóbìnrin lónìí, kóbìnrin lọ́la, kóbìnrin lọ́tùnla. kò sí nǹkan tó yára gba owó gba èrè lọ́wọ́ èèyàn ju àgbèrè lọ. àgbèrè máa ń gba èrè ni. tó o bá nílé iṣẹ́ tó ń dó àwọn ọmọ iṣẹ́ ilé iṣẹ́ yẹn ò lè lọ síwájú, ó máa padà ṣubú gbẹ̀yìn ni. sincerely, tó bá fẹ́ ní girlfriend pọ̀ ó kè rajà, ṣùgbọ́n kó ṣe páàrin ọ̀tán ń kọ́ṣẹ́ lábẹ́ ẹ̀ ọ̀tán ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀yìn lọ́ọ́ mú tó ń bá sùn tẹ́ ń dóra yín, ó máa padà yà ẹ́ lẹ́nu wípé òfútù fẹ́ tẹ̀ ní ọ̀padà jà sí. Why? Because o ti mú ti èrè tí máa gba èrè tí ó gbèrè lọ́rẹ̀ẹ́ o ti mú wọnú ṣẹ́. so yí abáhùn. so promiscuity gbà mí tọkùnrin bá fẹ́ ọlẹ́ni tó bá fẹ́ ṣòwò àlè ó máa ń rẹ níní ẹni tí ò bá lówó ẹni kò tí ì lè gbégbá òwò àlè. tó bá mọ̀ pé ò lówó lọ́wọ́ gẹ́gẹ́ bí ọkùnrin kí ló ń kóbìnrin sí, kí lè tọ́ ọ̀jókòó tóbìnrin kan, kí lè tọ́ ọ̀jókòó tóbìnrin kan kọ́ rárá mọ́ báyìí. bẹ́ẹ̀ ó wá bímọ jọ, lágbájá bímọ fún ọ, tàmọ̀dò bímọ fún ọ, làkàṣègbè bímọ fún ọ, ìwọ nìkan gbogbo wọn bímọ fún. báwo ló ṣe fẹ́ rojú tọ́jú ọmọ tó bí? àwọn tí wọn lówó gan láyé òde òní ọmọ mélòó wọn ń bí? people wey get plenty money, how many pikin dem dey born? so promiscuity tóbìnrin bá ti pọ̀ jù, kó wèrè kó kòkúkò kó gbá mọ́ kó àwò wọlọ̀nfẹ́ yìí lónìí wọlọ̀nfẹ́ yìí lọ́la, wọ́n wà lóyún pòròpò, wọ́n wà rèére mọ́jọ sọ́dún grandma, kọjá kan grandma gan mọ́ gbọmọ lọ́ọ́ yín mọ́. bẹ́ẹ̀ ọlá pé mother heart ẹ mọ àwọn African mothers yan grandma wa tá níyì wọ́n máa ń ní kí ẹni ọ̀fọ̀ ọmọ lọ́kàn. bẹ́ẹ̀ àwọn ìyá tán ti dàgbà yẹn míìkì ló yẹ kẹ́ ẹ mọ́ rà ránṣẹ́ kẹ́ ẹ place wọn on salary, kò yẹ kẹ́ ẹ rè mọ́ dámọ́jọ́ ọbẹ̀. chairman, thank you for the perfume. ẹ wà rè mọ́ dámọ́jọ́ sọ́dún ọmọ mọ̀ lábúlé, wọ́n máa jí, wọ́n máa pariwo, wọ́n máa tọ́jú ọmọ. tó bá yẹ pé ọmọ lọ́lùdé ń bẹ̀ is a different thing. bẹ́ẹ̀ ńgbà tẹ́ bá ti fún gbá lóyún fáwọn olóyún fún kòkò bàbá sásùn lóyún tẹ́ẹ̀sì tọ́jú ẹ̀, wọ́n wà rè mọ́jọ́ ọdún girama yín, ọmọ wà á pọ̀ bẹ́ẹ̀ wọ́n máa gbá yàn. gbogbo school standard school tó yẹ kọ́ mọ́ lọ ọmọ òní lè lọ lábúlé nígbà tó ṣe tó yẹ pé ẹ̀ tọ́jú ẹ̀. ṣé ẹ mọ ọmọ tí ó ṣe ń láàánú lọ́la lọ́jọ́ iwájú? ẹ̀yin ọkùnrin mọ̀ ń bá wí o, ẹ̀yin ọkùnrin mọ̀ ń bá wí o, kẹ́ ẹ mọ́ lọ́ mọ́ rò pé bọ́yàn obìnrin o. promiscuity, tó bá fẹ́ fẹ́yàwó mi fẹ́ lẹ́gálẹ̀ kí gbogbo owó rí, kí gbogbo ojú ó rí, sí nǹkan tó burú ń bẹ̀. sọ pé kó o mọ̀ bímọ kiri mọ́ kó o ní wá responsible. yes. then lack of fear of God, ẹlòmíì ò kan lè bẹ̀rù Ọlọ́run, ẹlòmíì ò ní bẹ̀rù Ọlọ́run lẹ́mìí. sincerely, ẹlòmíì ò ní bẹ̀rù Ọlọ́run tó ya ìkà ọ̀dájú abiyamọ, ọ̀dájú bàbá abimọmọ wò tí ò bẹ̀rù Ọlọ́run, tí ò ní ṣẹ̀mọ̀ pé ọmọ ní èèyàn ní feeling fún yàn, ara àbẹ̀rù Ọlọ́run ni kéèyàn ní feelings pé I have to take care of the children I have is part of fear of God. bẹ́ẹ̀ni tí ò ní bẹ̀rù Ọlọ́run lẹ́mìí, ọmọ tó o bí tó o fẹ́ kó lọ́mọ hùwà burúkú, o fẹ́ kó lọ́mọ hùwà jàgùdà, definitely you have to stand as a father for the ọmọ. bẹ́ẹ̀ àìní bẹ̀rù Ọlọ́run mi máa ń kọ ìyá tọmọtọmọ bí mo ṣe máa ń sọ, nítorí wípé wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ fi dá ọmọbìnrin yẹn lára ni, wọ́n fẹ́ fi fìyà jẹ ọ̀tá obìnrin tó bímọ yẹn. unfortunately ẹ̀yin lẹ máa padà jìyà yẹn later, you understand. then àwọn míì máa ń ní mentality pé obìnrin ni ó jèrè ọmọ, gbogbo wa la mọ̀ pé obìnrin ó jèrè ọmọ, bẹ́ẹ̀ tó bá tọ́jú ọmọ rẹ gẹ́gẹ́ bí bàbá wàá láṣẹ lórí ọmọ tó bí. Ọlọ́run lè ti ara ọmọ yẹn gbọ́ àdúrà rẹ. bẹ́ẹ̀ nítorí àìfẹ́ ṣe tán bá ní wọ́n fẹ́ dáwó kan nínú ẹbí ń sìn, bóyá millions ni wọ́n dẹ̀ pín kan kálukú, you don't have it but you wish to do. àníyàn pé o fẹ́ ṣe yẹn, Ọlọ́run lè work on that àníyàn and send help to you. yes. bẹ́ẹ̀ ńgbà tó ọ̀fẹ́ ṣe náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run gan mọ̀ pé bọ́ ọ ní ọ̀ọ́nì sán. so Ọlọ́run ò ní Ọlọ́run àwùjọ ẹni tó lẹ́mìí àti ṣeun lọ́lọ́ máa lọ direct blessing yẹn sí lọ́dọ̀. ṣàlàyé mi yé wa. ẹnìkan sọ pé na death dey determine who dey jèrè ọmọ, ẹ fìyẹn lẹ̀ fọlọ́run. Ọlọ́run ló mẹ́ni tí ó yè, kọ́lọ́run jẹ́ kí gbogbo wa ó yè, kọ́lọ́run jọ ọmọ wo ó yè ni. ẹ má wọ̀rí nípa yẹn, ẹ̀yin ẹsẹ̀ tó tẹ̀yìn, ẹ̀yin ẹsojú tẹ̀yìn, play your own part, play your own part. there is this belief wípé ìyá máa poison mind ọmọ sí bàbá, kì í ṣe gbogbo obìnrin ló ń ṣe bẹ́ẹ̀,
though majority ń ṣe but it's not all the obìnrin. Then culture náà àṣà àwọn àṣà kan wà tó ṣe wípé ọkùnrin ni ó gbọ́ gbogbo bùkátà lé. There are some culture like that. Bẹ̀ṣẹ̀ rí àwa Yorùbá side yìí ọkùnrin Yorùbá tó bá wà responsible ọlọ́ọ̀bá ń gbọ́ ó ṣèèsì ni ó ṣèèsì. Large percentage of Yoruba men they no dey responsible. They no dey responsible. Ẹ má bínú ẹ̀yin ọkùnrin Yorùbá bẹ́ẹ̀ yìí sábà fi gbogbo ara wà responsible fọmọ. Ẹ lọ́dọ̀ àwọn other tribes àwọn Hausa àwọn Igbo. Àwọn Igbo yẹn náà tẹ̀ no make sense nípa pé kéèyàn tọ́jú ọmọ mi ní kò sí exception o. Bẹ́ẹ̀ ọkùnrin Yorùbá tó bá wà responsible exception ni. Large percentage of Yoruba men they no dey responsible for pikin. Ìgbà mo lọ serve nílẹ̀ Igbo l'Anambra. Àwọn èèyàn kan sọ fún mi wípé ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá wípé ẹ ní oríṣiríṣi àṣà tí ò favour obìnrin pé báwo ló dé tí ọkùnrin ó fún obìnrin lóyún lọ́dọ̀ yín yóò wá mọ́ ní ọmọ lòun ó gbà òun ò ní gbà yá ọmọ lòun ó fẹ́ òun ò ní fẹ́ yá pé lọ́dọ̀ àwọn tó o bá ti fẹ́ ìyá o fọ́mọ náà nìyẹn pé sọ́ọ̀nì mú bàbá àyà ni ọmọ yẹn máa jẹ́ àfi tó o bá fẹ́ yá ẹ̀ pé bẹ̀ ọ̀dọ̀ wa ń bí èèyàn lè bímọ kọkùnrin tó bímọ fún kó sọ pé ọmọ nígbà yín gbàyà wọ́n sì gbọ́mọ fún ìyàwó máa wá wọ́kọ kiri tàbí kó bímọ tán kó mọ̀ tọ́jú ọmọ kí ìyàwó máa gbàárù nítorí ó fẹ́ tọ́jú ọmọ yóò tún wá lọ́la wá claim ọmọ pé irú àṣà burúkú wo nìyẹn. So culture ń gbà mí especially Ìbàdàn bẹ́ẹ̀ okay dadi tó mi ẹni especially Ìbàdàn of course mi ò tiẹ̀ mọ̀ mo kàn categorize gbogbo West pọ̀ ní Yorùbá men you guys should go and repent ẹ lọ change ìwọ látọdún tíyàwó rẹ ti ń sanwó school ọmọ ó rí wípé ayé rẹ ò yí padà à ń sọ ọ̀rí ọmọ pọ́n ni nígbà tó náà ti rí wípé ẹni ní ń tọ́jú ọmọ gbogbo òbùkún tó yọ wọ́dọ̀ ọ̀dọ̀ obìnrin ní ọmọ lọ yes wọn ìjà taari ẹ̀ bàbá Jésù àjàrà eyín ń kan mọ́ Bíbélì ní irú èyí ìlànà gbọ́ nílé Ísírẹ́lì mọ́ ó ní oníkálùkù ní òru àìṣedéédé ara rẹ̀ everybody will bear the consequences of his iniquities. Yes tó o bá ti wúlò gbogbo òbùkún tó yọ wọ́dọ̀ ọ̀dọ̀ ẹni tó wúlò ní ọmọ lọ torí Ọlọ́run ti mọ̀ pé bọ́n bá bùkún ọ náà ọ̀fẹ́ kan ṣe ò ní í ṣe. Chairman thank you for the roses. Bó ṣe rí nìyẹn ẹ̀yin ọkùnrin Yorùbá ẹ lọ change majority large percentage of irresponsible fathers don't let me say men irresponsible fathers because it's not all men that are fathers gbogbo irresponsible father tá a ní tó pọ̀ ní ayé Yorùbá ló pọ̀ jù níbẹ̀ ní ti ọ̀rọ̀ sísọ àti ẹ̀mọ̀ pé ọkùnrin tọ́mọ̀ ọ̀rọ̀ sọ náà ò fi bẹ́ẹ̀ pọ̀ ọ̀rọ̀ sísọ òbò gbogbo ọkùnrin ní dóbò ọ̀rọ̀ pẹ́pẹ́pẹ́ gbogbo ọkùnrin mo ti sọ fún wa pé wà kán wà tó common sí gbogbo ọkùnrin ṣùgbọ́n ní ti wípé kéèyàn wà responsible àwọn Yorùbá máa wọ́n try rárá ẹni tó sọ wípé obìnrin ò lè fídíò òun lórí TikTok nsìn tẹ́ ẹ bá lọ trace tribe ẹ̀ kò lè jẹ́ Yorùbá men àní mo sọ fún yín pé tí ọkùnrin Yorùbá bá fẹ́ ìyàwó tí ìyàwó rẹ̀ bá ń ṣebẹ̀ yóò mọ̀ jẹ́ lọ ní ìgbà mo ṣiṣẹ́ ń power mo ní Igbo friend kan ọ̀rẹ́ mi yẹn ó máa ń sọ fún mi pé Igbo ni gẹ́ẹ̀ yẹn ó wá fẹ́ Yorùbá ó wá ń sọ fún mi wípé Stabose pé ọkọ òun tóun fẹ́ which is Yorùbá ó ní tí ó bá ní kò sí much lọ́wọ́ òun tóun bá sọ̀pọ́ọ̀tì tóun ṣe tóun dáná oúnjẹ tóun ṣebẹ̀ tóun fowó àwọ̀ ara òun ṣe yóò kàn máa jẹ́ lọ ni ó ní ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ọkùnrin àwọn ò kì í ṣe bẹ́ẹ̀ wípé tí obìnrin bá fi owó ara ẹ̀ ṣebẹ̀ ní ìlú Yíbò tóun ti wá pé ọkọ rẹ̀ ó dá owó yẹn padà fún pé ọkọ rẹ̀ ò ní jẹ ọbẹ̀ yẹn láì jẹ́ kó refund owó ẹ̀ ó ní ṣùgbọ́n Yorùbá men here ó ní they will just continue to eat the food ó ní the man will just be eating it and continuously like that even if you want to take the whole responsibility the man will just release it for you and money is not all of them that are like that money some people are not like that only majority of you guys are like that the lady is a Igbo but she got married to a Yoruba man here you can imagine so àwọn tí wọ́n wà guilty of these things they are Yoruba men guilty of pé kán má tọ́jú ọmọ wà di gọ́fúnà yóò wà di lọ́ọ̀yà lọ́la yóò wà méèkì ẹ̀ mọ̀ wá bọ̀ ẹ̀ máa lẹ́yìn bàbẹ́ ọ̀hún lẹ́ ń jẹ́
ọ̀hún ìwọ ọkùnrin tó bá bímọ tí ìyàwó rẹ nìkan ní dá tọ́jú ọmọ tó wá gẹ̀gùn kalẹ̀ pé ńgbà ọmọ bá soríire ọ wá béèrè ọmọ ọ̀hún lọ tó bá jọ oúnjẹ yẹn imú ẹ̀ ló máa gbà jáde sà tó o bá tètè change nísìn gbogbo owó tí wọ́n ti bọ́ ọ san kó accumulate ẹ̀ kó ọ san padà kó sì continue láti máa sanwó school ọmọ tó o bí tó o fokó ẹ bí tó ń jẹ́ sọ́ọ̀lẹ̀ mọ́ ẹ tó ń bí orúkọ ẹ ẹ wà mú bùkátà ẹ dà sóbìnrin láyà sẹ́rò wípé wọ́n máa jí wọ́n máa ṣàdúrà fún ni èpè náà ń sẹ́ bọ́n bá ṣàdúrà gan àdúrà gan yìí ṣépè ní bíbélì lẹ́yìn tó ọmọ rere ṣe tí ò sí ẹ̀ṣẹ̀ ní fún ọmọ tó yẹ kó o ṣe lórí ọmọ tó bí ẹlòmíì àníyàn torí rẹ ìyá ẹ̀ ti lọ lọ́kọ mi ńgbà tí ìyá ẹ̀ wá lọ́kọ mi ṣé tó bá dọ̀la tí ọkọ mi ti yẹ ẹ̀ níyẹn tó bá gba ọmọ yẹn tó change orúkọ ọmọ yẹn sí sọ́ọ̀nì mú tara tiẹ̀ sọ ọmọ àgbà yes the fact wípé ẹ̀yin méjèèjì you could not manage your union ọ̀ bóyá ẹ̀ tẹ̀ fẹ́ra yín ẹ̀ kàn fúnra yín lóyún ni that one alone tó bá ní òun ò fẹ́ kọ́ ọmọ dúró sọ́dọ̀ rẹ̀ torí ìyàwó mi ìtọ́ ọ̀fẹ́ obìnrin lọ tó obìnrin kó mọ̀ hàn mọ̀ òun lè mọ̀ gbà fún kálàáfíà bá ti máa wà níbi tọ́mọ ó gbé but be responsible for the ọmọ be responsible ẹni tó bá fẹ́ join kó send the invite you can send your invite on Facebook then you can also send on TikTok with my research Yoruba are highly honestly Mr. Akeem Akindele you said with your research that Yoruba men are highly irresponsible completely irresponsible highly irresponsible Mommy Angel mi rí request yín lórí TikTok o Yankee thank you for the roses àwọn Yoruba men yẹn àdìmọ́lẹ̀ tó bá wúlò nù wọn ó ṣèèsì ni ó ṣèèsì àníyìnbó obìnrin tó wáá fẹ́ wá ń bí ìtọ́jọ́ rẹ̀ mi ẹnìkan gift mi lọ Yankee babe thank you for the rose all the people on TikTok please connect with all my gifters yíbò ọ̀rẹ́ mi obìnrin tó ṣe pé kìíní tí èmi mo tún wá ẹ̀sẹ̀ ń ṣe bí ẹ ń fẹ́ mọ́ cover up ó ní your people are not responsible àwọn Haúsá nǹkan tán lè ṣe nìyẹn bí ṣe ká wúta lọ kó lọ ṣabólà kó lọ tata kó lọ junction wo lẹ́ẹ̀dẹ̀ tẹ̀ ní rí mọ́là tó ń tata tẹ́ bá ráwọn ìyàwó ọmọ làwọn wọ́n dán bí aṣọ áyán ni wọ́n dán ni náà ìyàwó ọmọ látàmọ́ hustle ṣùgbọ́n Yorùbá man yóò jókòó a ní ọkùnrin Yorùbá mi yóò sì jókòó yóò sì jí yóò gbẹ̀ yóò jẹun yóò fọyín yóò sì tún lọ sùn padà ìyàwó lọ bí iṣẹ́ rubbish lẹ́ ń ṣe Mr. Sunday ẹni why accusing Yorùbá àṣẹ ní accuse wọn àwọn ọkùnrin tó ń ṣe bẹ́ẹ̀ rubbish náà ń ṣe gbogbo àwọn single mother tán wà ní gbogbo àgbáyé àwọn Yorùbá ntọ́ yẹ pé Yorùbá ló fún wọn lóyún ló pọ̀ jù ntọ́ jẹ́ pé Yorùbá ló fún wọn lóyún ló pọ̀ jù bẹ́ẹ̀ ni Alhaji Ọládélé ẹ sọ pé I agree that many are irresponsible but many of us are responsible kí ni percentage Dorcas babe ẹ sọ pé kí n pick yín okay mo ti accept ẹ kí ni percentage sir what is the percentage torí when you talk of percentage for example you say in Nigeria now you say people are suffering majority are suffering when you have a case of 1 out of 10 1 out of 20 even 1 out of 5 gan generalize ni and you give room for exception àwọn tó wà responsible nínú Yorùbá men they are exception large percentage wọn they are irresponsible Dorcas babe mo ti ẹ ti wọlé mà. ẹ ṣe ẹ kú ọ̀rọ̀ látàárọ̀ à ń gbọ́ yín dáadáa ṣe rí nǹkan tẹ́ ẹ sọ yẹn kò sí rọ́ńbẹ̀. àbí. ṣe rí àwọn ìlú kan wà a kàn lè generalize wọn pé àwọn kan wọn ṣe rí tẹ́ bá fẹ́ èèyàn ní Ọ̀ṣun state my sister ẹ mọ̀ pé kọ́ má ní nǹkan wọ́n rẹ́dí àti tẹ́yàwó wọn lọ́rùn ṣe rí Ìbàdàn mo ní èèyàn tó fẹ́ wọn dáadáa Ìbàdàn ní ọba Yorùbá jẹ́ àwọn ni wọ́n máa kó gbogbo bùkátà yé wọ́n máa kó sọ́run obìnrin jẹ́ ọkọ mi tí mo fẹ́ sílé ọmọ Iléṣà ni mo tún sọ pé tí n bá tún ayé wá Iléṣà ni màá fẹ́ tí n bá tọ́ bá tún kọ́ lọ́ba ní ká tún padà tó tọ́ ni because mo mọ̀ pé yes mo gbé fún wọn ṣe rí
kò síbi tí ò tá àti ń kẹ́kì yálẹ̀ ó kàn pọ̀ jura wọn lọ ni but pé àwọn ọkùnrin kan tọ́ọ̀ kì í ṣe ojúṣe wọn nílé tọkùnrin ò bá ní ká gbà pé kò ní ṣùgbọ́n ṣá kó ní kó wá máa lọ máa ṣe síta àwọn good daddy níta kan wá máa jẹ pé wọn ò ní ṣe kankan sílé ìyẹn ò dáa kò dáa rárá irú wọn dẹ̀ rèé ọjọ́ alẹ́ ló fi ń ṣeré ọjọ́ alẹ́ ni tó bá yá wá ní obìnrin ti kọ ẹ̀yìn ọmọ ṣé ojú ọmọ fọ́ ni. agbọmọjọ lọmọ mojú. ojú ọmọ ò fọ́ wọ́n lè kéré wọ́n ní ọgbọ́n lórí tó bá ná fẹ́ràn àpò ní skul wá mi ti ọmọ mi owó skul wá mi ti ọmọ mi àwọn náà máa wò tó bá dọjọ́ alẹ́ táwọn náà tọ́rọ̀ bá gbé wọn ga àwọn náà fèsì ìyá wọn táwọn ọkùnrin náà máa kọ́ lọ sẹ́ńpẹ́ ń gbà yẹn ìyẹn ò ń ṣe pé bóyá kí ni ọ̀tọ̀ ni jẹ́sà mo gbé fún wọn o bàbá wọ́n kú iṣẹ́ o ẹ ra mọ́. ẹ ṣe ẹ máa fi tó bọ̀. thank you for your contribution. So ta ni ọmọ ẹ káàsán sá. ẹ káàsán. ẹ ṣeun. ṣé wà. a wà o. inú mi dùn sí program tẹ́ ẹ ṣe. thank you sir. ọmọ Yorùbá ni mí o. a ti ń gbọ́ èdè yín yẹn náà ó sàn dáadáa. ṣe rí ẹ ti kó gbogbo ọkùnrin tó wà nílẹ̀ Yorùbá ẹ ti kó wọn papọ̀. ok. ẹ rí sáà mẹ́rin sí. yes sir. ṣe rí iṣẹ́ gbogbo ọkùnrin tó wà nílẹ̀ Yorùbá ni wà responsible. okay. àwọn kan wà tó wà responsible dáadáa. ṣe rí àwọn ọkùnrin kan wà tó jẹ́ wọ́n nífẹ̀ẹ́ ọmọ ju obìnrin lọ. okay. tí wọ́n nífẹ̀ẹ́ ọmọ ju obìnrin lọ. mo ti rí obìnrin tí wọ́n fẹ́ as a second wife tó bí ọmọ tó gbé ọmọ yẹn sílẹ̀ ní oṣù mẹ́ta. ilé tí wọ́n fẹ́ obìnrin yẹn sí bàbá yẹn ti kọ́ ilé yẹn kó tó fẹ́ àtìyàwó ẹ̀ first wife ń gbé nílé yẹn pẹ̀lú bàbá yẹn ó wá fẹ́ second wife ó dẹ̀ gbé ìwé ilé yẹn ó dẹ̀ ta ilé yẹn ó dẹ̀ fi ọmọ oṣù mẹ́ta sílẹ̀ ó dẹ̀ bá tiẹ̀ lọ. ogun èṣù lélẹ́yìn. tó jẹ́ wípé ìyá first wife ló padà ń tọ́jú ọmọ yẹn first wife yẹn sọ pé òun ò ní tọ́jú ọmọ yẹn ìyá first wife yẹn ló wá ló gbé ọmọ yẹn ló gbé fún ọmọ ara ẹ̀ pé ọmọ yẹn ni máa tọ́jú ẹ̀. so kì í ṣe ọkùnrin nìkan ló kì í tọ́jú obìnrin o obìnrin wà tó yẹ pé kì í tọ́jú ọmọ. ẹ̀rọ sábẹ́ ẹ̀ sìn so mi ò fẹ́ kẹ́ kó gbogbo ọkùnrin papọ̀ mi ò sí nínú ọkùnrin tí ò kì í tọ́jú ọmọ. I feed my wife I feed my children. ìyàwó mi máa ń support mi o mi ò lè parọ́ he supported me tó bá support mi mo máa appreciate it because ó support mi ní time bẹ́ẹ̀ kò sí much bẹ́ẹ̀ owó pọ̀ lọ́wọ́ mi jí lè fún ẹ lọ́wọ́ tó bá fi ṣe ẹ bá ń ṣe máa fún ẹ á ṣe bẹ̀yẹn kí tó dé máa jẹun bọ̀ tí bá ti ní owó yẹn máa fún padà bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí náà ni. so àwọn ọkùnrin wà tó ń tọ́jú ọmọ nílẹ̀ Yorùbá dáadáa o. ṣe é rí i pé mọ́mì tán bá pè wọlé náà confirm ẹ̀. ṣe rí tẹ bá fọ̀ sí ọwọ́ ọkùnrin tó ń tọ́jú ọmọ yóò dàbí paradíṣe ó dà sà. ẹ máa kún un. thank you oyemi ẹ jẹ́ thank you amen thank you for your contribution chairman ẹ ra sà. ẹ ká sọ wọn náà. ẹ ṣé o thank you for your gift o mo ń rí gift yín o. sẹ́rí kíní yẹn wọnú ara wọn. yes sir. àwọn Yorùbá tó ń tọ́jú ọmọ pọ̀ dáadáa ẹ má jẹ́ kí n tọ́ yín. ok tẹ bá sọ bẹ́ẹ̀ o. kò dẹ̀ ń ṣe kò ń ṣe 1/10 tẹ́ ń sọ yẹn. sẹ́rí àwọn kò ń ṣe Yorùbá nìkan ni ò kì í tọ́jú ọmọ there are a lot of tribes. Hausa tẹ wí yẹn gan ṣe mọ̀ pé àwọn tún wọ́n ní sentiment fún àwọn kankan. Hausa bá bí ọkùnrin most of them àfi ń sìn iná ṣẹ̀ṣẹ̀ ń yíyà sí lọ́ba ti jẹ́ ọmọkùnrin àwọn ọmọbìnrin náà máa ń ṣòtọ́jú dáadáa. But àwọn Yorùbá ń tọ́jú ọmọ. Mi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí polygamist lèmi
polygamist lèmi mo ní ìyàwó 4 ni mo ní mo ní láwọn ọmọ tó pọ̀ ẹ̀yin kò tán nù. yes mo ní àwọn ọmọ tó pọ̀ dáa tọ́lọ́run fún mi mo dẹ̀ fi títóbi Ọlọ́run bá búra one of my nǹkan tó mú pé láti ilẹ̀ mo kórìíra kóbìnrin tiẹ̀ máa ṣe bẹ̀ fún mi kí n jẹ ọmọ mi mo dẹ̀ lè fi gbogbo ẹnu sọ mo yẹn bá yín sọ̀rọ̀ yìí ọmọ mi ń wo TikTok mi wọ́n máa ń ṣáàjì mi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ báyìí àwọn ìyàwó mi kan wà lórí láyìn mo yẹn bá yín sọ̀rọ̀ yìí That's great. so nǹkan tí mo try láti sọ ni wípé I will never mo lè fi gbogbo ẹnu sọ I have about 18 graduates of ní àwọn ọmọ mi. Wow. 18. Yes. Exception lẹ́yìn. Yes. Mo dẹ̀ lè fi gbogbo ẹnu sọ from day one to this moment wípé àwọn ìyàwó mi ò ní sọ obìnrin máa ń ra provisions fún àwọn ọmọ pé àwọn ìyàwó mi ò ní 1 naira ní gbogbo owó táwọn ọmọ mi fi kàwé. This is great too. Yes, I swear to God. Kò ní wọ́n ní 1 naira pé 1 naira rẹ̀ ó bá mi fi kún owó school. Kò ní ẹ jẹ́ pé bóyá mo lówó. I work very hard láti make sure wípé Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ Ọlọ́run ni. But ṣé rí gbogbo àwọn nǹkan yẹn ó máa ń ṣẹlẹ̀ wípé àwọn èèyàn tí ò bá mọ̀ ni ṣẹ́gbọ́n ibi téèyàn ò bá ṣe sí kò lè jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ibi téèyàn ò ṣe sí kò lè jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ọjọ́ tí ọkùnrin bá ti tarí bùkátà sọ́dọ̀ obìnrin òun ló máa rí ṣe. Honestly Ọlọ́run ló mọ̀ bóyá nǹkan kan there is something behind it. Obìnrin yẹn Ọlọ́run ò tó bẹ́ẹ̀ gbogbo owó tóbìnrin bá ní òun ló ní nǹkan ẹ̀ owó tọkùnrin bá ní àjọ ní ni. Òun ló fà á tó jẹ́ wípé most of àwọn obìnrin mi ń gbà mí wọ́n máa ń jàre ọkùnrin wọ́n kàn máa ń ṣàṣejù ni. Ṣé mo kò ní kálukú ló lẹ́tọ̀ọ́ tiẹ̀ ẹ̀tọ́ ọmọ ó yàtọ̀ sẹ́tọ̀ ìyá ó yàtọ̀ sẹ́tọ̀ bàbá in any form obìnrin kódà kó jóun ló tọ́ ọmọ kò ní right whatsoever láti sọ fún obìnrin tó bá jẹ́ obìnrin alágbàríkà láti sọ fún ọmọ not that I'm speaking pé kí àwọn ọkùnrin máa wà responsible láti sọ fún ọmọ pé má tọ́jú bàbá ẹ̀. Ṣẹ́gbọ́n torí bó ṣe tọ́ yẹn náà ká lóun ló tọ́ obìnrin ọmọ yẹn dé stage yẹn ó jẹ́ kí ọmọ ṣojúṣe anyhow ọkùnrin yẹn gan bó bá ṣe ń jẹ yẹn conscience a máa sọ fún pé òun lòun jẹ Ọlọ́run á dẹ̀ ṣe ìdájọ́ lórí gbogbo wa so gbogbo àwọn nǹkan yẹn àwọn Yorùbá tó wà responsible wà o mo kàn fẹ́ pọ̀ náà mo mú àwọn èèyàn tó wà responsible dáadáa ẹ rí i pé ní Nàìjíríà lénìí tá a bá sọ̀rọ̀ àwọn tó ń wà educated jù àwọn Yorùbá ni I am telling you most of them àwọn ọkùnrin náà ni wọ́n dẹ̀ ṣiṣẹ́ yẹn but àwọn èèyàn àwọn ẹ mọ̀ pé tí ẹ bá kọ 1, 2, 3 100 lójú board tẹ bá mísì portion kan kẹ yọ 9 kẹ lọ fún 10 ibi kan ṣó tẹ mistake tẹ rí yẹn gangan tẹ ṣe yẹn gangan ní gbogbo èèyàn máa rí wọn ní rí gbogbo ètò correct so nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn ó lè jẹ́ 4 out of 10 ló burú but 4 yẹn máa bà àwọn 6 tó kù jẹ so contribution mi nìyẹn. Thank you so much sir, God bless you. You are very much welcome. Bàbá Ọlásùnkànmí. Ẹ káàsán ẹ kú ètò àǹtí Bọ́sẹ̀. Ẹ káàsán sà. Mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé ọkùnrin tí ò bá wà responsible kò ní wá sórí show yín. Bọ́ọ̀lù ẹ ṣe mọ̀. Òótọ́ ọ̀rọ̀ kò ní ká má sọ̀rọ̀ o. Ẹ ṣeun sà. Ẹni tí ò bá wà responsible tó bá ti dórí tó yìí báyìí á wọ̀ lọ sókè ní á ní kí ni ó mọ̀ yín sọ kí ni ó mọ̀ yín sọ. Ṣé rí òótọ́ ọ̀rọ̀ àwọn èké fẹ́ gbọ́? Ṣé rí àwọn tí ò wà responsible náà ó wà tí mo rí? Òun lọ́mọ méjì dání. Ọmọ méjì tí bàbá wọn wà responsible tí wọ́n tọ́ láti 5 years ago. I know them from nowhere. Ẹ̀yin sì ń tọ́jú wọn. Wọ́n jí èyí tó jẹ́ first month jí ó sọ fún un pé òun fẹ́ change sọ ni bẹ̀sí sọ sí orúkọ mi mú nínú àwọn òní change ẹ̀sẹ̀. You can't change it. Ṣé rí àwọn tó wà responsible náà lè fẹ́ jẹ wọn ọmọ? Ìmọ̀ sọ fáwọn ọmọ mi kò sẹ́ tó sọ fún Kristi àwọn ọmọ mi ìmọ̀ sọ fún Kristi ọmọ mi fúnra mi. Ẹ bẹ̀ kí ló tó fi jẹ́ pé irú ẹ̀yin ọkùnrin báyìí là ń ní lónìí àwọn táwọn wù ló ń wá dà. Ẹ ní rí
wọn lórí iṣẹ́ òyìnbó tí sọ fún yín bẹ̀rẹ̀ wọn à ní dúró bì báyìí wọn à ní dúró ṣe rí kí ọkùnrin wà responsible fún gbogbo responsibility ẹ̀ ó ní àǹfààní lára fún àwọn tó bá mọ̀. ó láǹfààní o. àǹfààní yẹn ṣì pọ̀ o kódà tí àwọn bá sọ fún ọ pé tí àwọn ọmọ yẹn bá dàgbà kán mọ́ tọ́jú bàbá wọn ìwọ táwọn ṣe responsibility ẹ lọ àwọn ọmọ yẹn àwọn tó lẹ́rìí ọkàn máa wà náà ọmọ tó bá bí. bẹ́ẹ̀ni. bàbá wọn kì í ṣe báyìí bàbá wọn kì í ṣe báyìí. àwọn ọmọ gan ò ní gbà táwọn ti nífẹ̀ẹ́ bàbá wọn already. máìdì wọn ò ní ṣe é change. tí bàbá wọn bá ti wúlò ìyá ò lè change bò kò lè change máìdì wọn láíláí. kò lè ṣe é change. You are right, ma. So that's my own contribution. Thank you so much, sir. Ẹ ṣé àdúpẹ́. Agbọ́rọ̀ yín sà. Mọ́mí Angel. Gbogbo ilé ẹ̀ka sàn. Alhaji, thank you for the ice cream. Yes, ma. Ẹ̀ka sàn. Èmi ìtì ẹ̀fẹ́ káwọn tó bọ́lẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn. Ó wù mí kó sì máa wò wá. Kọ́ sì bá wa dá sọ̀rọ̀ yẹn. Ẹ ṣé. Agbọ́rọ̀ Chama Adẹ̀gbọ́rọ̀ Mr. Haruna pé wọ́n sọ̀rọ̀ pé àwọn ṣe dáadáa. A rí méjì nínú 1,000 ọkùnrin. Méjì tààrí ló ti sọ̀rọ̀ yẹn nínú 1,000 ọkùnrin. Ìkọ́sọ̀ ọkùnrin tí kò responsible ló pọ̀ jù nínú ayé ìsìn. Ó pọ̀ gan tèmi mọ̀ tó wà ní ẹgbẹ́ mi tó súnmọ́ mi gan bí sọ́ọ̀rùn. Tó yẹ kó tabaróbìnrin mẹ́wàá àjọ ọ̀sìn méjì. Mo ti gbé chairman wọlé padà bóyá ní pọ́ìntì kan tó tún fẹ́ sọ fún wa. Kí ló tí single mother fi wá pọ̀ láyé? Àwọn single mother àwọn bàbá tán dẹ̀ bímọ fún yẹn wà láyé. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nínú ẹ̀ náà nínú àwọn nǹkan tí kò dáa yẹn náà. Bẹ́ẹ̀ ni sà ta ló ń sọ̀rọ̀ sí? Alhaji. Kọ̀ọ̀kan wọlé fún mi. Okay. Ẹ jẹ́ kí àtẹ́ẹ̀dì sí kọ̀ yẹn náà. Okay. Alhaji à ń gbọ́ yín sà. Mo ti mute mic yín. Ẹ jọ madam yẹn sọ kankan sí. Yes sir. Madam yẹn sọ gbólóhùn kan sí. Sherry, that thing is nǹkan tó wọ́n sọ yẹn mo disagree pẹ̀lú wọn. Wípé kò sí bí ọkùnrin ṣe máa tọ́jú ọmọ tí obìnrin lè change mind ẹ̀. Obìnrin lè change ẹ̀ ṣá. Yes, mo disagree pẹ̀lú language yẹn. Sherry, àkọ́kọ́ náà responsibility ọkùnrin tí ò bá fẹ́ fúnra ẹ̀ ní hypertension tí ò bá fúnra ẹ̀ ní heart attack lálẹ́ bóyá bá ṣe ń tọ́jú ọmọ kó máa prepare ara ẹ̀ fúnra ara ẹ̀. You don't need to wípé torí pé mo ti tọ́jú ọmọ mo ti rán ọmọ lọ sí school dandan ní pé àtọ́mọ̀ bá ti wá ṣe fún ní at the point ó máa wà dejected. No, èèyàn máa gbogbo àwọn nǹkan yẹn because obìnrin can do and undo a lot of them náà ló wà. This is a topic for another day. Bẹ́ẹ̀ni a lè sọ́tàn. Sherry, what we are saying ni wípé àwọn obìnrin tó bá máa burú á burú. Obìnrin àwọn kan wà tó jẹ́ pé it's a program. They have it in mind pé táwọn ọmọ àwọn tó bá ti ṣoríire especially àwọn ọkùnrin tí wọ́n máa ní tó jẹ́ pé wọ́n máa fẹ́ yàwó lé ìyàwó tó máa níyàwó méjì mẹ́ta mẹ́rin àbí tó níyàwó púpọ̀. Àwọn tẹ́ bá ti bá àwọn ọmọ tọ́jú tẹ́ bá ti bá ya àwọn ẹlòmíì tẹ́ bá ti bá wọn tọ́jú ọmọ tán wọ́n bá make sure wípé wọ́n kọ̀ yẹn àwọn ọmọ yẹn sí. ìyẹn ò dáa. So we have a lot of them like that. Kò ń ṣe pé bóyá àwọn ọmọ yẹn àwọn obìnrin mọ bó ṣe ń ṣe wọ́n mọ bó ṣe máa ṣe. I am telling you wọ́n mọ bó ṣe máa ṣe. It's not good but they do it. Hello sir. Yeah. Mo understand ọ̀rọ̀ yín yẹn ó máa ń wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí èèyàn bá bímọ ó jọ ọmọ alálùbáríkà èèyàn máa rí nǹkan tí bàbá ẹ̀ ṣe. Alhaji Ọládélé ẹ sọ pé ẹ tètè fẹ́ sọ̀rọ̀ tó rẹ̀ wá ń bí iṣẹ́ ẹ jọ ẹ on mute kẹ́ sọ̀rọ̀ sà. Alhaji Ọládélé on mute and talk sà. Ẹ káàsán sà.
gbọ́ yín dáadáa volume yẹn lò. Hello sir. Hello Alhaji. Gbọ́ nǹkan tó ń sọ mọ́. Mọ́mí àbí Alhaji. Gbọ́ wọn mọ́ o. A ti ń gbọ́ báyìí ẹ máa sọ̀rọ̀ lọ àgbọ́ díẹ̀ díẹ̀. ọ̀rọ̀ tẹ́ ẹ gbé kalẹ̀ láàárọ̀. Yes sir. ọba tó ń báyìí lára yóò kọ́nà àwọn èèyàn tó dàbí wọ́n wà ilẹ̀ and ó wíṣ tó jẹ́ pé àwọn náà lè wà lórí òkú báyìí tàbí àwọn èèyàn bá ń sọ ọ̀rọ̀ yìí lọ́wọ́ gbogbo àyè tá bá wà wọ́n ti mọ̀ pọ̀ torí pé àmọ́tọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá ni wọ́n ní bá lágbàlagbà bá ní. lẹ́yìn àwọn áàtì rẹ̀ wọ́n láti ìdílé náà ló ti wà lára ọ̀pọ̀lọpọ̀ ọmọ. ọ̀pọ̀lọpọ̀ ìdílé gan ṣe lè kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àtẹ̀sán lójú ọmọ obìnrin. mọ̀ pé ẹran àgbo yóò padà kàn sí àbúrò náà. bẹ́ẹ̀ ni o yóò kàn pa ni o. náà bá tọ́ obìnrin dáadáa pé báyìí ló ti ṣe pẹ̀lú ọkọ báyìí ló ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣe àfẹ́sàn sí ara ọmọ ọkùnrin pé ọkùnrin náà lọkùnrin pé ẹ tó bá wù ú lórí ẹ mú wá nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ láti tó jẹ́ pé ìgbà tí ọ̀gbẹ́ ló fi dàgbà wá wà ẹ̀ tó ṣe ìjẹ́ pé wà ìjẹ́ tó wà rẹ̀ pọ́n. sọlá sàn ti kọ́lẹ̀ àwọn èèyàn sọ̀rọ̀ ní bàbá wọn ẹgbẹ́ tó lórí wọn bọ̀ bá lórí pé ọ̀rọ̀ náà fún wọn nínú ara ó fún wọn tó wọn. ó kù èyí gbọ́dọ̀ tó jẹ́ pé wọ́n lè máa gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí. àbí. èmi fẹ́ nìkan ó ṣà lọ́wọ́lọ́wọ́ mo ti gbọ́rọ̀ yìí bá ti wàhálà ọmọ ìyẹn ti wà ní ìfowó wà. bọ̀ pé tó ó ti ń lọ ọmọ ṣe é máa lọ fún wàhálà ṣẹ́ ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ tó ń bẹ̀. pé gbogbo òfin àjọ fún àtòbìnrin o òun yọ náà gbogbo ẹ̀ tó bá ti wàhálà ọmọ náà ti náà dé ọdún ọdún ẹ̀ka ọmọ náà. àmín. ọ̀sẹ̀ ó wà ní gbogbo ẹ̀wúsá bẹ̀rẹ̀ kọ̀ ẹ̀jẹ̀ haúsá làwọn àti dáadáa àti àwọn ìfẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ láàrin ó wà láàrin ìbálòpọ̀ dáadáa lọ́pọ̀ àwọn tá a ti rẹ̀ bí àbúrò bá ti rẹ̀ àwọn ìfẹ́ wà nílẹ̀ pé wọ́n ẹ̀kọ́ wọn wà lẹ́yìn ẹ̀kọ́ wọn tó bọ́ táwọn èèyàn bá ń tẹ́ fún wọn bá ti ń kọ́ yìí bóyá tó bá ń kó táwọn èèyàn ti tẹ̀ sí àyè ìbàdàn ọlọ́run àti ìbàdàn ìbàdàn. àmín o. tí a bá ọmọ tọ́ olómọ ọmọ tó gbàgbé pé society to block society náà ní ìṣe kọ̀ọ̀kan ìṣe kọ̀ọ̀kan bá dẹ̀ dúró dáadáa society náà ó dúró dáadáa ìṣe bá ti ṣe fẹ́ẹ̀ ló máa kọ́ máa fẹ́ẹ̀ sí society tó ọlọ́run bá ti wà. àmín. ẹ ṣeun sà. mọ́mí angel ṣẹ́ẹ̀sì wà online chairman ó dà nǹkan ti mute ok. mo wà pẹ̀lú yín mà. mo wà pẹ̀lú yín mà. à ń gbọ́ yín mà. ọ̀rọ̀ yẹn ó tì kí gan-an ifun bí a ṣe ń sọ̀rọ̀ yìí tá a ṣe ń treat ẹ̀ yìí ó máa help ọ̀pọ̀lọpọ̀ ìdílé definitely. because ẹni tó bá fẹ́ gbọ́ ló máa gbọ́ o ẹni tí kò ní gbọ́ kò lè gbọ́. àwọn ọkùnrin yẹn ọ̀pọ̀lọpọ̀ ti sọnù tó bá dàbí ẹ̀ṣẹ̀ kan lọ́n dáríjì mí o. mo gbọ́rọ̀ kan nínú ọ̀rọ̀ tí chairman yẹn sọ lẹ́ẹ̀kan bó ṣe rí nìyẹn o. téèyàn bá ń fìdí ọmọ àbíyàn ń fìdí èèyàn ìfò kéèyàn má mẹ nìyẹn wà láìkàláì ẹnìyẹn ò lè láàkì láíláí. bẹ́ẹ̀ ni o. torí ẹ̀ lólóyìnbó náà ṣe ní givers never lack. lẹ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò mọ̀
wọ́n kó bùkátà yẹn fún sí obìnrin láyà ayé wọn wá dá ayé wọn rújú wọ́n wá sọ pé ìyàwó ló ń ṣe àwọn ìfún nǹkan tó dá ọ̀pọ̀lọpọ̀ dílé rú nìyẹn á níyàwó ti lògbó òun because kò ṣojúṣe ẹ̀ gbogbo ìbùkún àtàánú tó yẹ kó máa rí ó ń lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀ á bá padà rí ìyàwó ẹ̀ bí àjẹ́ àbí bí kò ti gbogbo ẹ̀ at the end of the day ìdílé wọn máa dàrú nǹkan tí òrí ṣe tẹ́lẹ̀ náà gbogbo ẹ̀ bóyá ìyàwó gan ló hẹ́pù ẹ̀ díẹ̀díẹ̀ tó fi tó nǹkan fi rún jẹjẹ tẹ́lẹ̀ kò wá ní rí nǹkan kan mọ́ gbàyẹn láyé ẹ̀ máa wá bàjẹ́ pátápátá. máa pọ́n lásán. So ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bóyá tá a bá lè sọ ilé ó ń ṣe nǹkan tí kò dáa là ń sọ tó dáa là ń sọ á máa fi ra àlìjọ náà fọ́pọ̀lọpọ̀ ọkùnrin because wọ́n ti dalẹ̀ àdéhùn wọn pẹ̀lú Ọlọ́run gan. Because nǹkan tó wà nínú Kùránì àti Báíbù ni pé kí ni yẹn wò sọ́dọ̀ mi ló ti ń wó báyìí ni màá. àwa ń gbọ́ yín. ẹnìkan ló ti ń wó. ṣé nìyẹn drive ni àbí so nǹkan tí mo rí níbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn sọnù nítorí àìṣojúṣe wọn because àdéhùn Ọlọ́run nínú Kùránì àti Báíbù ni pé kán tọ́jú ìyàwó nínú ìpọ́njú ó ní nínú ẹ̀gún ṣùṣù náà ti máa wá jíjẹ mímu ìyẹn ni pé nínú bó ṣe lè wù kó rí bó ṣe lè nira tó nínú ayé bẹ́ẹ̀ náà ni kán máa fìdí ìyàwó àtọmọ wọn obìnrin tẹ̀ wá gbà fọ́lọ́run sí pé má tiẹ̀ fìdí mi má gbọ́ bùkátà mi kó sáà gbọ́dọ̀ gbọ́ bùkátà ọmọ tó bí àwọn ọkùnrin ò gbọ́ wọn máìn kódò tún tẹ lọ. Herbert ma ṣe rí pé gbogbo àwọn ọkùnrin tán ti join wá ń sìn gbogbo wọn náà láwọn wà responsible. bẹ́ẹ̀ so wọ́n máa tún wáyàwó níyàwó kan tó kọ́kọ́ ọmọ sí yẹn láyé àná bóyá yẹn náà tún wá dùnú pé kò sàtẹ̀ lẹ́nìkan máa bá sọ̀rọ̀ wọ́n tún máa lọ jẹun lọ́ndà ẹ̀ lọ́fẹ̀ẹ́ wọ́n tún wà náà léra wọn lórí aṣọ wọn máa pọ́n wọn nípa àìkíyèsára yes nípa àìkíyèsára. mo gbọ́rọ̀ kan lẹ́nu mánu kan lọ́jọ́ kọ̀ọ̀rọ̀ yẹn tọ́ọ̀ṣì mi gan máa yẹn ní wọ́n gbé ọmọ 15 years wá bá òun mo wá ní náà lọ́rọ̀ tá a sọ débẹ̀ èmi sọ̀rọ̀ àwọn ọkùnrin pé wọ́n tọ́jú ọmọ ó wá ní Ọlọ́run má jẹ́ ríru ẹ̀ láyé mi gbogbo ọmọ tí mo bí ìyàwó mi kan ò lè jáde láyé kó sọ pé òun ní 5 naira lórí wọn mo ní ó ní bẹ́ẹ̀ ni ó ní kódà wọ́n gbé ọmọ 15 years wá fún òun ó ní ìyá ẹ̀ sọ pé wọ́n ní kó máa sọ̀rọ̀ torí pé ìyàwó ilé ẹ̀ burú pé ìyàwó ilé ẹ̀ máa pa ọmọ yẹn pé olóògbòdè lọmọ yẹn báwọn kan jọ ṣeré ni pé woman friend ó ní after 15 years because ìyàwó máa yẹn kú gbàyẹn ló tó lè sọ̀rọ̀ jáde pé ìwọ màá ló lọ́mọ yìí máa yí ìgbà ọmọ o mo wá ní wá ìtẹ́ ìgbàrú ọmọ yẹn sẹ́yìn náà dẹ̀ ṣú ọ̀pẹ́ ọmọ yìí ni ẹ̀yà lọ sí tẹ́sítì ó ní kí lóun fẹ́ ṣe tẹ́sítì fún ṣẹ́fọ́ ọmọ tó bá tọ́jú èèyàn lèèyàn máa jèrè ó ní òun ló ń sanwó wáyẹ̀kì ẹ̀ ọmọ yẹn ti wà ní institution ń sìn ẹjọ́ kí ló dé táwọn ọkùnrin yìí ò tọ́jú ọmọ wọn gbọ̀ngàn tó mọ̀ pé àwọn làwọn bí. àwọn reasons yẹn náà láti sọ yẹn ìmí ò kan lè wúlò. In fact tí ọ̀pọ̀lọpọ̀ àbíkábárẹ̀yàn tó kọjá níbi tó lè branch láti gbọ́ ọ̀rọ̀ yìí wàláì ó máa tún ayé ọ̀pọ̀lọpọ̀ ṣe òun gan máa mọ̀ pé aṣọ òun yàtọ̀ láìpẹ́ òun yàtọ̀ wọn mọ̀ pé nípa àìṣe nǹkan yẹn ó wà affect life àwọn gangan. perfect touch ẹ sì contribute. hello. mo ń gbọ́ yín mà. hello ma. táìmù tó yẹ kán ṣẹ̀tọ́ wọn tó ṣẹ̀tọ́ wọn yẹn ìyá ní fún wọn wọ́n ń jìyà lọ́wọ́lọ́wọ́ tó bá tó táìmù tó yẹ kán jẹun wọn ìyá wa di times 10 wọ́n wá máa fọjú owó sọ́fà káàkiri kò kí ń ṣèpè o ó ṣe rí nìyẹn o. ẹbí ẹ bá wa tún bá wọn sọ̀rọ̀ kọ́nà jẹ́ kán gbọ́ àwọn tó ń gbọ́ kọ́nà jẹ́ kán gbọ́ ó máa lè tún ayé wọn ṣe náà ni lọ́tún ní à ń bọ̀ sí wọn náà lẹ́tí ó tún máa hẹ́ẹ̀pù láìfù àwọn gangan ó tún máa hẹ́ẹ̀pù láìfù wọn kọ́nà kó wá pẹ̀lú wa o. àmì ọṣẹ mà. ilé àtọ̀nà gbogbo wa ò ní dàrú. àmì hello. program tí gbogbo àwọn tó ti bá a sọ̀rọ̀ ọ̀nà àṣìdáadáa fún un. àmì o òjò ń ràn bí ni ẹ má bínú. ọlọ́run mọ̀mọ́ ní dídìde ẹ̀yin méjì lè ní sí ìgbà ìlú ọmọ Yorùbá lọ́rùn ní dídìde tó tẹ̀lé rí pọ̀pọ̀ láti ọ̀rẹ́ many things tó ṣẹlẹ̀ nílé jẹ́
society wa ó jẹ́ society tó máa dà tí society wa bá dà kò ní sí gbogbo àwọn problem ẹ̀ kò tọ́jú ọmọ dájú kò tọ́jú ọmọ nǹkan àbádọ́ ọmọ ó tọ́jú ọmọ ó dojú ìjà kọ àwọn ọmọ nígbà táwọn ọmọ dàgbà wọn tọ́jú bàbá wọn. Àbòsí tó ń bẹ lọ́wọ́ obìnrin àti lọ́wọ́ ọkùnrin àìmá lè sòótọ́ àdé àìláti má lè fèsì reality òní pàwákú lọ. Ẹ wo ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ tí ní ṣe fúnra mo ti máa ń fọ́lò yìí nípò lórí Facebook tipẹ́tipẹ́ dé wà ní ẹ̀kọ́ jáde báyìí mo ti máa ń fọ́lò yìí. Kò dẹ̀ sí program kọ̀ọ̀kan tí mi ìwò bọ̀ mi kì í sọ̀rọ̀ torí pé silent ọjà ní lórí àwọn program mi. Ẹ̀yin àti sista Fẹ́mi Aláká àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní àtàkì yín àwọn olóògbókun tì í kò ń ṣàwọn obìnrin yín. Kálukú náà ti ń padà rí i pé òótọ́ là ń sọ báyìí fa. Of course na ọkùnrin máa rí pé títẹ̀ sọ kò sí partiality fún tẹ̀ ní ìnáwó sọ tọkùnrin fọkùnrin sọ tòbìnrin fóbìnrin ọtọ́ bá ti di bí pàtì tí obìnrin wọn kí fẹ́ accept. Sísá wa kan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tó sọ̀ kalẹ̀ wọn ti lọ lórí ẹ kí n mo ṣe wọlé ọ̀rọ̀ wọn ni mo bá lẹ́nu lọ́wọ́ tó ń sọ lórí pé ọkùnrin Ìbàdàn kì í tọ́jú ọmọ Ìbàdàn ni mí bàbá mi Ìbàdàn ni wọ́n ìyá mi ọmọ Òṣogbo ni ọlọ́dẹ ẹ̀ wọ́n débi wípé kò sẹ́ni wọn tọ́jú ní wa bàbá mi tún gba àwọn ọmọ ọlọ́mọ tọ́ àti bàbá mi ṣaláìsí àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n tọ́ torí irú èmi báyìí sí ọdún tó ni wọ́n bí mi bàbá mi ti pé 60 years wọ́n tó ní wọ́n bí mi sáyé ẹ̀ mọ ọmọ tó bí at the age of 60 years ẹ̀ wo ẹ̀gbọ́n nǹkan báyẹn bàbá mi ò dẹ̀ fẹ́yàwó kan yóò túbọ̀ sí wípé wọn ò ní tọ́jú àwọn ọmọ wọn wọ́n tún tọ́jú àwọn àbúrò ọbẹ̀ ẹ̀gbọ́n tó tún gbé lọ́dọ̀ wọn tó yẹ pé dọ́là gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tó lọ́dọ̀ wọn yẹn wọ́n rí àwa tá a jẹ́ ọmọ bàbá mi àfọmọ wọn torí pé wọ́n ṣe responsibility wọn ṣe ní problem tó ń ṣẹlẹ̀ ó ń ṣe ẹ̀yà kan táwọn sọ pé Ìbàdàn kí ẹ máa ń ṣe torí pé àwọn obìnrin Ìbàdàn Ọlọ́run ṣe wọ́n ní pé wọn kì í dákẹ́ ẹnu tẹ́ bá wà ní Ọ̀ṣun ẹ máa rẹ́ àwọn ọkùnrin tí ò responsible náà tí wọn kì í tọ́jú àwọn ọmọ wọn. nítorí pé Ọlọ́run ṣe tẹ́ bá wo ní Oǹdó lè lágídí kí lórúkọ Èkìtì ó lè burú díẹ̀ Ọ̀ṣun wọ́n lè ní bóyá bí àwọn fẹ́ mọ́rú àwọn kan báyẹn àwọn Yorùbá ṣàbù àìsàn kọ̀ọ̀kan fún olùkọ́ tó ń jà. so àwọn obìnrin Ọ̀ṣun lè má sọ̀rọ̀ pé ọkùnrin àwọn bí ajá àwọn wọn lọ́jọ́ àwọn mo ṣe pé tẹ bá wà àwọn ọmọbìnrin Ìbàdàn wọn kì í dákẹ́ ẹnu wọn bẹ́ẹ̀ pa wọn gan wọn sọ̀rọ̀ bọ́ta ẹ wo Dálájì Oríyọmí ń ṣe náà. ẹ wo program Alhaji ó ti ẹ̀ expose a lot. tí ó bá jẹ pé Ọ̀ṣun ni wọ́n ti ń ṣe program yẹn ẹ mọ̀ rí pé ìtò ń ṣẹlẹ̀ Ìbàdàn ṣẹlẹ̀ lọ́ṣun ìtò ń ṣẹlẹ̀ ní Ìbàdàn ṣẹlẹ̀ ní Èkìtì ó ń ṣẹlẹ̀ lóńdó. obìnrin Ìbàdàn wọ́n tó ẹ bá ń ṣèdánwò báyìí ní jágbolé dáadáa lọ́dọ̀ gírámà nígbà tó bá ń ṣe Ìbàdàn tó bá ń ṣe ìnáwó ní agbolé báyìí tó bá ta tẹ́ǹtì 10 obìnrin Ìbàdàn àwọn àlè rẹ̀ ló ní 8. bẹ́ẹ̀ ló sọ fún àlè ló ní 8 àwọn ọkùnrin tẹ̀ ń sọ yìí ní báwọn náà yan torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ṣe ẹ ti ṣàdéhùn obìnrin pé ẹ̀mí ní fẹ́yàwó méjì. Neyo, thank you for the TikTok. ẹ wá ń yànnì ẹ ṣàbòsí obìnrin gbọ́dọ̀ fèsì reality lára ẹ̀ ni pé ọkùnrin wọn ṣèyàwó kan fún ọkùnrin tó bá lágbára láti lè ṣe mí káwọn obìnrin dẹ̀ gbọ́ yé tó bá ti gbọ́ yé ẹlòmíì ó máa bẹ̀rẹ̀ sí wọn sọ pé kíní kankan ọkọ òun báwo ṣàdéhùn báyìí báwo lọkùnrin tó rí ẹ̀ pé sí máa bá bóbìnrin ṣàdéhùn fún wọn nìkan fún fẹ́fẹ́ nìkan ó yàn àlè àwọn olóyìn lálẹ́ fún ìyàwó àwọn ìyàwó ilé kan náà ni táwọn ọkọ wọn tọ́jú wọn lẹ́yìn lálẹ́ àwọn obìnrin bá má dáná tí ìjọba gbọ́nbílé látà tí wọ́n sí rí ọkọ mọ́ ó dé wọn káàkiri kéṣìṣì pọ̀ náà tí ò bá mọ bó ṣe ń ṣẹlẹ̀ jẹ́bi ìdásílẹ̀ yẹn lè ti wà ní pé ẹ̀pọ̀ ọkùnrin jókòó tóbìnrin bá rojọ́ fún yín lọ́kùnrin rojọ́ fún yín àwọn méjèèjì òpùrọ́ ni wọ́n bẹ́ẹ̀ bá ti pè wọ́n jọ jókòó báyìí kẹ́ analyze issue wọn ní mẹ́tò ṣàkóso wọn. obìnrin kiri rí tí obìnrin ọkọ kò fún obìnrin pé gbà owó sùkúlù àwọn ọmọ ni ìyàwó sì lọ fún owó sùkúlù aṣọ yóò fi ra bàtà olùkọ́ fẹ́ lọ pàtí. rádaràda nìyẹn
yóò fowó skul ọmọ ara sọ pati. yóò ọkọ ló kówó skul àwọn ọmọ kalẹ̀ ó dẹ̀ manipulate àwọn ọmọ pé òun lòun sanwó tí kò ṣẹlẹ̀ ní jama sọ wípé torí ìyẹn tó ti ń ṣẹlẹ̀ yẹn obìnrin tó máa dé ìtajà pé ọkọ rẹ̀ tọ́jú rẹ̀ yóò sì dé ìtajà yóò sì tó parọ́ pé ọkọ òun tọ́jú òun ó ń fìyà jẹ òun torí pé society wo gbà kọkùnrin máa sọ̀rọ̀ tẹ́ bá ti sọ̀rọ̀ báyìí wọ́n ti rí yín ọkùnrin tó weak pé weakly agbọ́dọ̀ face reality tó ń pọkùnrin lọ nìyẹn obìnrin ní lọ́wọ́ ọkùnrin ní lọ́wọ́ ni gbogbo alájọ ní lọ́wọ́. Neyo, thank you for the roses. bàbá kan sọ kínní kan lọ́jọ́ kan ó ní ọmọ tẹ́ ẹ tọ́jú ní Bódìjà tẹ́ ẹ wo àwọn ọmọ tó wà lódì tó wà ń bẹ̀rẹ̀ tẹ́ ẹ ń wò wọ́n rán tẹ́ ẹ tọ́jú wọn ó nígbà táwọn ọmọ yín tẹ́ ẹ tọ́jú ní Bódìjà bá dàgbà àwọn ọmọ òjé bẹ̀rẹ̀ yẹn wọn ní jẹ́ káwọn ọmọ yín gbádùn. so kọ́nà ọba kó bá a ṣe dáadáa fún yín kó dẹ̀ tún society wa ṣe àwọn èèyàn láti come their senses these days pé ẹlẹ́ka san títí àwọn ní káwọn tọ́jú àwọn ọmọ wọn. obìnrin sọ́dẹ̀ mọ̀ pé ọkùnrin tó ń ṣojúṣe rẹ̀ déédéé kó má manipulate àwọn ọmọ déédéé bàbá wọn kó má parọ́ pọ̀ òun tọ́jú wọn tó ẹ̀ fọkùnrin ló ń ṣe é kó má parọ́ mọ́kọ. àwọn obìnrin máa ń parọ́ bẹ́ẹ̀ ṣá wọ́n máa ń parọ́ ń tòótọ́. kí ni ìsàkíyèsí dáadáa ni. wọ́n máa ń ṣe. tó kọ́lọ̀ máa kó ṣe ọ̀gá. àmì ẹ ṣeun sir thank you for your contribution. God bless you. Oh yeah, next person. ẹ jẹ́ kí mi sí ẹ káàárọ̀ àǹtí bọ́sẹ̀ ṣé ẹ gbọ́ mi. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ẹ ra sà. mo ń gbádùn ètò yìí gan mo gbádùn program yìí. ẹ ṣeun so contribution tèmi nílé ọ̀rọ̀ yìí it's not about ọkùnrin versus obìnrin it's about good versus bad people. Okay. Because bàṣẹ lọ́kùnrin tó dáa bàṣẹ lọ́kùnrin tí wà ẹ̀kú díẹ̀ káàtó bàdẹ̀ ṣe ní obìnrin tó dáa bàṣẹ ní obìnrin tí wà ẹ̀kú díẹ̀ káàtó. So it just happens that bad person yẹn ó wá happen láti jẹ́ obìnrin or ó happen láti jẹ́ ọkùnrin or good person yẹn happen láti jẹ́ obìnrin or ó happen láti jẹ́ ọkùnrin. So because bí most people ṣe máa ń rí ni pé tó bá ti sọ pé obìnrin ò dá ọkùnrin ò dá wàá máa wo gbogbo ọkùnrin ò dá gbogbo obìnrin ò dá. So that is one. Then two láti tó sọ̀rọ̀ kí mọ́mí angel tó sọ̀rọ̀ yẹn mo gba nǹkan tó ń sọ pé ìwà irresponsibility yìí kò ń dé báyọ̀ ní gbogbo àti kékeré ló ti máa ń wà lára ẹ̀. So ẹni tó lóun fẹ́ ọkùnrin ọ̀hún fóbìnrin tó wà irresponsible kò lè sọ fún mi bó ṣe bẹ̀rẹ̀ ìgbà tó máa rí àtìgbà tó ti ń kọ̀ tó ti rí kinní yẹn ó gbójú kúrò ní. Èmi dẹ̀ máa ń sàn kankan ìwà èèyàn níwà èèyàn ó lè expect kó o fẹ́ change àgbàlagbà ọ̀ kó máa expect kí miracle ṣẹlẹ̀ nǹkan tó ti rí ìgbà tẹ̀ ti ń cut ó continue pẹ̀lú ẹ̀. Ẹ wá wà nù márì fún apariwo kiri orí kìíní yẹn náà kó tó ṣẹlẹ̀. So that is one about irresponsibility. Most of these things a máa ń rí but a máa fojú fò bóyá ìfẹ́ ti wà lọ́kàn wa ń gbà yẹn ó ti wà lójú wa òyìnbó tá à ń wá là ń wá so we go ahead with the relationship. So that is one. Then ìkejì nípa àìjẹun ọmọ àbí èèyàn ṣe fọ́mọ fine àwọn ọkùnrin really àwọn ọkùnrin tó wà responsible wà I understand but nǹkan tẹ́mi kọ́ with my little knowledge about life kò sí bọ́kùnrin ṣe wà responsible tó àwọn ọmọ yìí máa ṣe fún màmá wọn ju ọkùnrin lọ it's a standard thing. ìyẹn mi pé àwọn ọmọ yẹn ò dáa ọ̀ obìnrin yẹn ò dáa wọ́n máa ṣe fún bàbá wọn náà o bọ̀ kò sí bọ́ ṣe lè ṣe fún bàbá wọ́n yìí máa kọ́kọ́ ṣe fún ìyá ju bàbá lọ. And the reason is this most men a máa ń wà independent ọkùnrin ò ní béèrè nígbà míì lọ́wọ́ ọmọ tó bá ti dé kòkò gbogbo ẹ̀ lọ́ máa ń béèrè
most times obìnrin ìsídì lobìnrin máa ń béèrè ẹ mọ̀ pọ́kùnrin àní ẹ ìgò obìnrin ìsídì ló máa béèrè ṣé ò ní fún mi ní kinní ni ṣé ò ní fún mi ní kinní ni I understand. So nǹkan tó ṣe máa ń fà tó ti máa jẹ́ pé wọ́n máa ń ṣe owó ìyá wọn ju bọ́n ṣe ṣe fún bàbá. A ní fún bàbá pàápàá you don't expect pípọ̀ ọmọ máa ṣe 50-50 fún wa àti ìyàwó ẹ̀ as a man. Most men máa ṣe fún mi but o lè máa báyàwó ẹ̀ máa o ṣe fún yẹn ilé ìfowó ṣe fẹ́mi so fẹ́mi ṣe rí ọ̀rọ̀ yẹn sí nìyẹn ju gbogbo ẹ̀ lọ́kọ́ náà máa kọ́ wa mọ̀ ṣe so mo láìkè ètò yín kan mo máa ń listen sí yín lórí Facebook náà ẹ ṣeun that's my little contribution. ṣẹ́yìn ni kasam dos àbí. Kamados ok kí n lè rí kí n tó drop ẹ̀ ní. èmi náà mo gbé bébí dání lọ́wọ́ báyìí ó ti sọ. ó dà bẹ́ẹ̀. hello bàbá perfect duty perfect touch perfect ẹ jẹ́ kí dadi perfect touch sọ̀rọ̀ wọ́n ti wà ń bí tipẹ́. à ń gbọ́ yín sà. ẹ ṣe gan olóòtú ẹ rí ọ̀rọ̀ tẹ́ sọ mo wà bẹ́ẹ̀ máa tẹ́ ń sọ mo dẹ̀ rí pé èèyàn tó ní làákàyè gan ni yàtọ̀ pé ní làákàyè ẹ ní oore ọ̀fẹ́ bí a bá gíráǹdì yín bí ọ bíríngì yín ẹ ní oore ọ̀fẹ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run àdẹ̀jẹ́ èèyàn tó kò kí ń purọ́ tẹ máa ń sọ ojú abẹ níkù kì í ṣe àǹfààní tó pọ̀ láàrin àwọn obìnrin àwọn obìnrin ò kí ń lè sojú abẹ ń kó you are very bold tẹ bá sọ̀rọ̀ ẹ máa ń sọ̀rọ̀ bí ọkùnrin ni kìdá ẹgbẹ́ ń sọ̀rọ̀ láòláòláòláò máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìtọ́ni àti ìdarí oore ọ̀fẹ́ Ọlọ́run. jẹ́rọ̀rọ̀ tẹ sọ wípé àwọn Yorùbá àwọn ọkọ òun kì í tọ́jú irọ́ ní orí bẹ́ẹ̀ màdámù tó bẹ́ẹ̀ jẹ́ Yorùbá ni o jọ́rọ̀ tí mo sọ yìí tó bẹ́ẹ̀ jẹ́ Yorùbá ẹ mọ síkírìtì ilẹ̀ Yorùbá lẹ fi sọ bẹ́ẹ̀ ṣé pé ẹ sọ̀rọ̀ pé ẹni ẹ lọ sáàfù nílẹ̀ Ìgbò jọ́rọ̀ mi yé ẹ̀yẹ súnmọ́ Ìgbò dáadáa ẹni pé àárín wọn ti ní àárín wọn ò kún lọ́rọ̀ mi yé yìí àwọn náà níbi tó kù díẹ̀ sí lára wọn àwọn Haúsá bẹ́ẹ̀ wọ́n ní àwọn ibi táwọn náà ní kù díẹ̀ wọn sí lọ́rọ̀ tí mo sọ yé yìí tẹ́rí kọ̀ọ̀kan tó fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé ìka wa yìí ò dọ́gba ẹ bá wọ Ọlọ́run dáka wa dọ́gba. Arojinle, thank you for the donuts. ṣé ìbá mi yé yìí ó yẹ wá sí. àwọn tí ò dọ́gba yìí ó jẹ́ ṣe pé Ọlọ́run kó mú kíka yẹn kó wà uniform in length wọ ìka ò dọ́gba kí ẹ ní ìkọ́tẹ́ mi tó sọnù láàrin wa nǹkan méjì lọ́lọ́run bèrè lọ́wọ́ wa tẹ́ bá wo ilé tẹ́ bá wọlé láti ta ilé máa ń look the same bó bá ṣe design ilé yìí ó ṣe the same o ilé tẹ́ bá wọlé láti ta wọ́n á kọ́lé bákan náà but design inú ilé yẹn sọ́sọ́ ilé yóò rí bákan náà so that means pé kò sí particular way ta lè fi pé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ìgbà míì Ọlọ́run máa ran ọkọ lọ́wọ́ ìgbà míì Ọlọ́run máa ran ìyàwó lọ́wọ́ orí ọ̀fẹ́ lásán ni bẹ́ẹ̀ àlàáfíà ò ṣe jẹ́ uniform náà ni owó ò lè jẹ́ uniform ní relationship nǹkan tọ́lọ́run bá dẹ̀ dá sí ẹ̀ agbádẹ́ ẹ máa yan bí ìgbàdo ni àwọn bàbá tó bí wa àti àwọn ìyá tó bí wa wọ́n di ìgbéyàwó wọn mú wọ́n dì mú tó bá dì mú àwọn olè yá dáadáa kẹ́ni nǹkan tó balẹ̀ ayé jẹ́ ni pé nǹkan tọkùnrin lè ṣe obìnrin lè ṣe bẹ́tà tẹ́yìn bá ti ní kẹ́ ẹ nínú ọpọlọ kò sí nǹkan tọkọ ẹ ṣe tó máa nítẹ́ lọ́rùn gbogbo àwọn tẹ́yìn sọ pé ó yà lè kò yà lè yìí ó ṣe gbígbá kò ṣe ìwé ẹni pé wọ́n rí ojú wọn wá ìrojú kiri ni o tí wọ́n bá rí ojú tó bá ń wá ìrojú kiri ọ̀tọ̀ nípa tó máa expect á rò pé the other side ó wà greener ju omi tó ń wà lọ gbàgbọ́ adébẹ̀ wa rí pé ẹ̀tàn náà ni ṣùgbọ́kùnrin gbogbo wa àdèmọ́ bá ṣe ń jọ̀gẹ̀dẹ̀ sọ́gbọ́ a máa jọ̀gẹ̀dẹ̀ sí náà ṣé bí gbọ́dọ̀ bá sọ fún ló fẹ́ gbọ́ tí n bá fẹ́ bẹ́ẹ̀ ṣe wà tí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá ti lanú sọ̀rọ̀ ni mi ò lè mú yín tí n bá sọ̀rọ̀ tí n bá sọ̀rọ̀ mo mọ ọkàn tí màá dùn sí tí màá fi mú yín because ebi náà bá ti ń sọ̀rọ̀ ìfẹ́ á máa bẹ̀rẹ̀ sí hàn lágbá tó nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ ìfẹ́ á bẹ̀rẹ̀ sí sọ jọ́rọ̀ tí mo sọ yìí àwọn ọkùnrin Yorùbá wà responsible and I will give an example bàbá tó bí èmi ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ti lọ sinmi tí bàbá wa ọkùnrin 6 obìnrin 2 lọ ní we have our brother màmá tiẹ̀ kọ́kọ́ tó fẹ́ màmá tiwa
tí dáàdì tèmi bá gba owó sálárì ṣe pínà tán fún wọn wọ́n máa pélé wa lọ́wọ́ ni a máa lọ sí school wọ́n máa gba private teacher fún wa wọ́n máa tún fún wọn rán ara sí continue education nígbà tẹ́mi dé lóyìnbó táwọn ìbá rí mo ṣe ń ṣakitiyan wọ́n ní wàhálà ẹ̀ ti pọ̀ jù mo ti máa ṣe 1/10 kọ́ ní bàbá tèmi ṣe tó fi kú màá kúra mi lọ́kùnrin dẹ́gbà mo ní opportunity lóyìnbó bàbá mi jà ó ṣe wàhálà lórí gbogbo àwọn ọmọ ẹ̀ ni àtijọ́ 26 ẹnìkan ta sí mi wọ́n kí fún onítọ̀hún yẹn wọ́n ní wàá sọnù ni òun fọmọ òun bá ọmọ mi jà we have some parents we have some Yorùbás tẹ́gbọ́n wọn lè kú torí ọmọ. ẹ̀ẹ́dẹ̀ rí ọ̀pọ̀lọ ipò tẹ́rí background and upbringing ló máa ń dìtà mí bó kọ́ àkùsí máa gbélé ayé ẹ̀ kò sí nǹkan ọ̀gbìn tí ò dá ilẹ̀ ló máa ń dìtà mí o tẹ́ bá wo párẹ́bù ẹnu báyìí wọ́n ní kí ni kọ́ bọ́ sínú ẹ̀bá ọ̀nà kọ́ bọ́ sínú àpáta kọ́ bọ́ sínú ẹ̀gún ìkọ́ bọ́ sílẹ̀ rere so ó di time bó bá ṣe appreciate ọkọ ẹ lẹ́jẹ̀ máa enjoy relationship yìí wọ́n dẹ́ pé tọ́kọ ẹ bá sọ 5 ló máa sọ padà tó àdéhùn àdúgbò ẹ bá dàgbà ànọkọ yẹn ni ò dáa ìwọ ṣe wò pé ńgbà kọ́kọ́ yìí tó fẹ́ ẹ tó bó róbìnrin tó pọ̀ tó fi fẹ́ ẹ tẹ́ ẹ bá ọmọ kìíní tẹ́ ẹ bí ọmọ kejì tẹ́ ẹ bí kẹta níbo ló ti wá wọ́ wá ibi tó ti wá yẹn lẹ́ẹ̀ka trace náà lọ́dà kíní yìí ń dùn tẹ́lẹ̀ kò sẹ́ tó ń gbọ́rọ̀ wa ṣé bọ́kọ̀ àjà tẹ́ bá ń bára yín ṣèṣe yọ̀ ń gbọ́ ta ni mo ló ti wá di pé à ń lẹ́ ògòbóra wa à ń fi kò forí ara wa à ń bá kí ló fà á there must be something that went wrong kó tó di pé wàhálà dé ìyẹn là kì í wò àwọn bàbá alágbájú ò da tàbá tàbí ló yà ló máa yà lè nà á ìwọ́n mà tó bá ń fún ní wàhálà tó dẹ̀ rí pẹ́ nìkan ó rẹ́rìn sóhun á rẹ́rìn sónítọ̀ yẹn nà. àwọn ọkùnrin Yorùbá wọ́n wà responsible jẹ́ wọ́n pé wọ́n ní foró ọ̀rẹ́ ọ̀hún mi ló aṣọ orí èèyàn tó jẹ́ àwọn èèyàn tẹ́ bá ń bá rìn ló máa dìtà mí o. Hello sir. wọ́n mọ̀ pé máa ní point madam nítorí upbringing mi ò mọ̀ dílé tẹ̀síwá wẹ́ẹ́ ní good upbringing ó dẹ̀ help nǹkan tẹ̀ ṣe Ọlọ́run á dẹ̀ máa ràn yín lọ́wọ́. mo fẹ́ kọ́ ọ̀rọ̀ yín náà. Yes sir, mo fẹ́ kẹ́ ẹ dáhùn sí question mi sir. Ṣé ní question tọrọ gbé wá síbí ó ti yàtọ̀ fún answer ten down yẹn. Àṣọ nípa pé ìyàwó àti ọkọ wọn separate. Marriage is not do or die. Ẹ tó understand? Téèyàn bá fẹ́ ra èèyàn tí wàhálà bá ti pọ̀ jù níbi táyé lajú dé yìí olúkálùkù lè lọ lọ́tọ̀ọ̀tọ̀. Why tí ọkùnrin kò tọ́jú ọmọ nǹkan tèmi rí tó pọ̀ nínú ayé. náà ni wọ́n á ṣàyí pé ọkùnrin tó wà responsible wà. ẹ dúró sà ẹ máa gbọ́rọ̀ mi sà torí pé máa kan sọ̀rọ̀ níjẹta because èmi gangan ni mo mú question yìí wá sórí programu yìí níjẹta ni mo béèrè question yẹn lọ́wọ́ madam so thank God gbọ́ padà bá wa treat ẹ because wọ́n rí yanjú níjẹta tá a fi lọ. máa kan wá sọ̀rọ̀ níjẹta ó nílẹ̀ ló ti wọ́n wá mo ní in what way ó nítorí pé ẹlòmíì kò ní béèrè tó fi máa fi ọkọ sà mo wá sọ fún pé a béèrè tá a fi fi ọkọ kálápẹ́ nìyẹn ṣí káàdì mọ́ ó dẹ̀ ti gbà fóun ṣí káàdì mọ́ ṣó tó ṣí ọmọ bí fọkọ ni ó ti ṣí káàdì mú pé kò fẹ́ ọkọ ó dẹ̀ ti lọ ẹ̀tọ́ understand ó ti lọ ó ti gbà fóun ṣí káàdì mú fún ọmọ ẹ̀dá ni bẹ́tẹ̀ ọkọ mo rò pé òun ló lọ mú yẹ kó tọ́jú àwọn ọmọ ẹ̀ náà mo rò sọ pé òun ti ká. mi ò ní sẹ́ni pẹ́lá tí mo sọ mi ní ọkùnrin má tọ́jú ọmọ. Okay, we have another woman obìnrin mi wà lórí line. tọ́jú ọmọ gangan là ń sọ tọ́jú ìyàwó. ẹ máa gbọ́ ọ̀rọ̀ táwọn sọ ní pé àwọn ọkùnrin Yorùbá táwọn pé mo mẹ́nu débẹ̀ pé àwọn ọkùnrin tó wà responsible wà pé ó depend mo dẹ̀ fún ńlá ní àkàwé pé ìka yóò dọ́gba tọ́lá tí mo sọ yé yín pé ó depend bílẹ̀ bá ti gba nǹkan sí tọ́lá mi yé yín bọ́jẹ́rí ọkùnrin tẹ́mi mọ̀ nílẹ̀ Yorùbá o àwọn tó wà responsible wà gbọ́dẹ̀ pọ̀ àwọn tá a bá ń bá rìn ló máa determine mo mọ̀ pé àwọn wọ́n ní èèyàn burúkú ló máa ń bá àwọn èèyàn tó dáa jẹ́ bó mo mọ̀ pé àwọn ọkùnrin tó wà responsible wà dáadáa tọ́lẹ̀ ń gbìyànjú yóò lọ́gbà mi. Àwọn tí wọn wúlò yẹn sà kí lè tán fi rí bẹ́ẹ̀. madam Miss Angel ṣẹ́rí nǹkan tó ẹ sọ yẹn òótọ́ ni wọ́n yìn ṣẹ́rí gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ gẹ́gẹ́ bí nǹkan tí àwọn tí bírọ́dà tó ń sọ̀rọ̀ lọ́wọ́ ìtàn sọ lẹ́ẹ̀kan ṣẹ́rí bó ṣe wà lọ́kùnrin náà ló wà lóbìnrin ẹ jẹ́ kí n fún yín ní àwọn nǹkan kan tí mo lè tí ó jẹ́ pé mo mọ̀ dáadáa ṣẹ́rí èmi tí mo bá yín sọ̀rọ̀ mo ní skul
mo dẹ̀ ní experience kan tó bad kan pẹ̀lú ìkan náà àwọn parents. ẹjọ́ máa drop down fún wa lẹ́nu jẹ́ máa drop down ẹ lè drop mi. Okay, no problem sir. Okay. ṣé perfect touch ní ká drop. perfect touch. All right. À ń gbọ́ yín dádì tán sọ̀rọ̀ lọ́yìn o, à ń gbọ́ yín sọ̀rọ̀. There's a particular woman, wọ́n ní àwọn parents yẹn wọ́n ní àwọn ọmọ mẹ́ta ní school mi. Wọ́n dẹ̀ máa ń sanwó, máa yẹn máa ń sanwó fún ìyàwó ẹ̀ ló wá sanwó. Níjọ́ kan ni mo rí pé woman yẹn ẹ tó jẹ́ headmistress ní school wá pè mí pé woman yẹn ní kóun kọ receipt kóun fi 40,000 lé owó láì jẹ́ bá fi kún inú school mo ní wọ́n má ṣe wọ́n sọ pé kò ṣeé ṣe it's not possible so máa yẹn wá pè mí wípé wọ́n sọ pé meanwhile àwọn ọmọ yẹn tó wá at the point wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ school wọ́n bá ní wọ́n lé wọn lọ níjọ́ kan wọ́n lé àwọn ọmọ méjì lọ. ìyá wọn ti yọ nínú owó wọn. wọ́n lé àwọn ọmọ méjì lọ ní wọ́n fẹ́yọ̀ kan lẹ̀ wọ́n lé àwọn ọmọ yẹn méjì lọ lé. so fortunately torí bàbá wọn ń gbélé fortunately for him bó ṣe ó kàn délé báyìí ni màmá wọn wà lẹ́kùlé ló bá rí i pé àwọn ọmọ wọn pọ̀ lọ́sàn-án gan ní school láti school ó ṣe bínú wá sí school nìyẹn pé kí ló tó lé àwọn ọmọ wọn lé ẹ sanwó di táàmù méjì torí bẹ́ẹ̀ sanwó náà ṣe fi yín lẹ̀ táàmù méjì kẹ̀ máa yẹn bá bínú òun ti sanwó nǹkan rìsíìtì dà àwọn àlẹ́ bẹ̀rẹ̀ rìsíìtì lọ́wọ́ ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyàwó yín ni wọ́n ní wọn kì í fún wọn rìsíìtì wọn kọ́ lẹ̀ ni. irú ìyàwó wo nìyẹn. wọ́n kọ́ lẹ̀. ṣé chairman náà ń sọ̀rọ̀ àbí Mr. Azeez. Yes, ma'am. Chairman, yes. Okay. Yes. Wọ́n tọwọ́ kúkẹ́lẹ́. Wọ́n á ní sí rìsíìtì. Wọ́n fún rìsíìtì. Ló bá ní òun bọ̀ ló bá lọ pe ìyàwó ẹ̀ wá tó ń bá dé. Madam, mo kọ́kọ́ tiẹ̀ kó nígbà tó ń lọ mọ́ àpè headmistress. Ṣé kò ṣe pé nǹkan tí mo ní kẹ́ ẹ má ṣe ẹ̀ ṣe onírárá o. Ìyẹn ló ń fi kún rìsíìtì owó tó ń sọ làwọn fún wọn. That's good. Ló bá dé. Òun àti ìyàwó ẹ̀ bá dé. Gíní kan ó da ẹgbẹ́ rìsíìtì wa, wọ́n bá gbé rìsíìtì wa. Ọwọ́ skul tẹ sọgbẹ̀yìn lélẹ́yìn. Fún yín ní rìsíìtì, màdàmú yẹn bá bẹ̀rẹ̀ sí wọlé. Kí ló dé? So wọ́n á ti lọ máa yẹn ní for the past 4-5 years. Ó ní kò fún òun ní rìsíìtì rí. Ó sọ pé iṣẹ́ náà máa ń kọ́ lẹ̀. ó ń gan ọ̀rọ̀ ọmọ ìwòká lára ní wúmà yẹn. Kò fún rìsíìtì. sà alájí chairman ẹ jẹ́ sọ̀rọ̀ yẹn sà. ṣé torí ẹ̀ ní ọgbọ́n tèmi o àti rírí tèmi rí o ló máa jẹ́ kí n sọ̀rọ̀ yìí o àwọn èèyàn lè rò pé bóyá kò lọ bẹ́ẹ̀ bó dẹ̀ ṣe lọ nìyẹn ṣé rí ilé ayé tá à ń lò ń sin àwọn obìnrin single mother pọ̀ níta single mother pọ̀ lọ́ndà ọkọ ọ̀pọ̀ nínú ilé tó wà yẹn kò rọ́ lọ́rùn tó ṣe pé nǹkan kan manage ni ọkọ mi wá wà tó máa sọ pé instead of káyé sọ mí lẹ́nu màá ṣàfẹ́sẹ̀ ọmọ mi ó máa skills ara ẹ̀ láti tọ́jú ọmọ láìfù ìyàwó yẹn ò kan mọ́ so irú ọkọ bẹ́ẹ̀ náà tí ìyàwó yẹn tó bá ti rán níṣẹ́ ìlàjì owó kò ní délé pé sà. ẹ jẹ́ kí n kọ́ mi ní ìdìbò náà. Yes ma, ẹ jẹ́ láǹdì ma, ẹ jẹ́ láǹdì ẹ jọ ẹ jẹ́ kí n láǹdì sà, ẹ jẹ́ kí n láǹdì sà. Ìbàjẹ́ sọ̀rọ̀ yẹn délẹ̀. Sẹ́rí nǹkan tẹ́ wá wí yẹn ọ̀rọ̀ yẹn wà á rí bẹ́ẹ̀ rárá. That's why tí mo ṣe sọ pé ó yàtọ̀ fún àwọn. Máa yẹn wá wọ́n advice ẹ̀ pé ní fún ara ẹ̀ ní pé máa wá sanwó school nígbà tó sọ̀rọ̀ tilẹ̀kùn. ó bẹ́tà. Máa yẹn ní òun ti dáyàwó olókùn over 5 million naira. Ó ní at a point òun ti dáyàwó olókùn over 5 million naira. Ó láwọn tu owó jọ báyìí láti fi kọ́lé. Tó bá rí bẹ́ẹ̀. Láti fi kọ́lé ìyàwó ń bẹ̀rẹ̀ sí fẹjọ́ sùn káàkiri wípé òun ò níṣẹ́ òun ti dẹ́ lókòwò rí òun ọmọ bí ó ti ṣòwò ìwọ àti màmá ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ gbọ́. So ó ní owó ilẹ̀ yẹn òun láti dá sí méjì kó dájì fún pé wẹ́ káwọn tó suspend ẹ̀ di next year. ìyẹn ò ṣe dáadáa.
ṣẹ́gbọ́ so obìnrin mi wà ìyẹn bá dà ó bá jù gan ó bá jù. so nǹkan tí mo fẹ́ sọ fún yín ni wípé máa yẹn ó ń ṣojúṣe ẹ̀ bọ̀ máa yẹn PC ẹ jẹ́ kí n sọ kíni kan fún yín ṣẹ́gbọ́ àwọn nǹkan kan wà tó máa ń ṣẹlẹ̀ sí àwa ọkùnrin kò dẹ́ ṣe. à ń gbọ́ yín o. ṣé nẹ́tíwọ̀kì ni. à ń gbọ́ sà. madam ẹlẹ́fẹ́ sọ̀rọ̀ ẹjọ́ dynamic àbí. dynamic prayers ma. ẹ rí kọ́lọ̀ ń ṣàánú wa ní lọ́rọ̀ ọkọ àtìyàwó kọ́lọ̀ ń jẹ́ kábíyàn rí palapọ̀ lórí àdúrà mi. bóbìnrin ṣe wà tí ò dáa lọ́kùnrin ṣe wà tí ò dáa mi ò dẹ̀ ní fẹ́ digress kúrò níbi ọ̀rọ̀ tí ó bá tọ́pìkì náà àwọn tí wọ́n kọ́ra wọn ìlúdé tí ọkùnrin yẹn òfin máa ń ṣe òkè ṣe rí mo máa ń sọ statement kan marriage kò ń ṣe bí wọ́n dá ẹ̀ tí ọkùnrin ò bá ṣe dáadáa àti tó bá ti la kó wọ́n nọra wọn lọ kò sí nǹkan tó burú tó bá fira wọn sílẹ̀ tó bá fira wọn sílẹ̀ ojúṣe ọkùnrin lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń fi sílẹ̀ èmi tí mò ń sọ̀rọ̀ yìí I'm a product of a broken home ṣe get me ṣe rí mo máa ń sọ statement kan lẹ́yìn òde ní pé ìgbà tá a wà ní kékeré láì tí ì